Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi làkàná. Iléyá o, Iléyá, Odùduwà. Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Just 24 hours ago, other people, young people like ourselves, were outside in Nigeria protesting, but they got shot and killed by the security forces. Thank you. Ẹ kú ojúmọ́ lọ́dọ̀ tèmi. Ẹ má bínú ẹ̀yin ìyá wa pé ó pẹ́ wá díẹ̀ ká tó wá. Bó ti gbà lónìí nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gbà bẹ́ẹ̀. A ti ṣe àwọn ìpàdé kan bíi mélòó kan lénìí. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó yé wa wípé mímì lẹ́pọ̀n àgbò mì. Irọ́ pátá ni kò ní já. Àdélé ilé koko báyìí ń tagbe. Àdélé. Nítorí náà ẹ jẹ́ ká gbọ́ orin national anthem Yorùbá kó tó di pé a tẹ̀síwájú. Lẹ́yìn náà a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí l'Ọlọ́run ní sọ pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yìí. Torí ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí t'Ọlọ́run sì lo àwọn wòlíì tó ti ṣe. Ó sì dá mi lójú pé ìyanu á ṣẹlẹ̀ lágbára lọ́wọ́ Olódùmarè lábẹ́ bó ti wù kó rí. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ darapọ̀ tẹ́ ń gbàdúrà tẹ́ ń bẹ̀bẹ̀ lórí àwọn ọmọ wa àti gbogbo àwa náà tó jẹ́ pé akọ̀ tó jẹ́ pé àríjẹ́ ń di màdàrú ni wá. Gbogbo ẹ̀ pátá ló lẹ́san tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run tó dẹ̀ jẹ́ pé ìránṣẹ́ òkùnkùn ní gbogbo ẹ̀ ló lẹ́san. Bẹ́ẹ̀ ni ojú ayé yìí náà lẹ sì máa gbẹ̀san. Kì í ṣe pé ẹ̀san yín pé ó dìgbà tẹ́ bá kú lára. Ẹ máa jẹ̀yà látayé ìdọ́run ni. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú ìṣubú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kò sí ọgbọ́n ẹ lè lọ lọ́wọ́ òfo. Ẹ máa gbóyìn lẹ máa jìyà. So ẹ jẹ́ ká gbọ́ orin ìpínlẹ̀ kọ́ wa tó di pé a mú ètò tòní ká mú wọnú ẹ̀. Ẹ bá wa share ètò yìí torí tí mo fẹ́ sọ lónìí lágbára. Mo ń ké sí lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run tá a máa gbọ́ yẹn láti fìdí tí mo fẹ́ sọ lónìí múlẹ̀. Mo fẹ́ ké sí ẹ̀yin ìyá wa. Mo nílò abiyamọ 7 sí 9. Ẹ̀yin abiyamọ 7. Mo fẹ́ kọ́ join mi kẹ́ kọ́kọ́ pè wọlé torí ó ní àkànṣe àdúrà kan tá a fẹ́ gbà lórí ohun tó ṣẹlẹ̀ yẹ àti lórí àwọn tó ń bá sọ wípé níbo là á gbà tá a máa gbà jáde. So ìdí nìyẹn mo nílò abiyamọ 7. Abiyamọ tòótọ́ mi ìfẹ́ abiyamọ fake o. Mi ìfẹ́ abiyamọ tó jẹ́ pé ó ń pa àwọn ènìyàn tó sì ń sọ wípé òun pa ẹnì kankan. Ṣùgbọ́n àwọn abiyamọ gidi tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ tí wọ́n sì ń wo wípé àwọn ló lọ́jọ́ ọ̀la. Àwọn abiyamọ 7 ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ máa get ready sílẹ̀. Àwọn ni mo fẹ́ kó pè wọlé torí ètò tòní ó máa ní agbára. Ẹni tó bá dẹ̀ máa ń pé ẹ̀mí òun ò gbé kó kúrò lórí ètò torí ètò tòní ó ní í ṣe pọ̀ pẹ̀lú n tó connect mọ́ ọ̀rọ̀ ẹ̀mí. Ó ní í ṣe pọ̀ pẹ̀lú n tó connect mọ́ ọ̀rọ̀ ẹ̀mí. Tó bá dẹ̀ ti débi tá a dé yìí táwọn kan bá ń ṣe diplomatically, àwọn kan náà a máa ṣe spiritually, àwọn kan náà a máa ṣe physically, àwọn kan náà a máa ṣe intellectually, àwọn kan náà a máa ṣe financially. Bẹ́ẹ̀ kan náà àwọn kan náà a tún máa ṣe ní ọ̀nà míì tá a lè ṣàlàyé gbogbo ẹ̀ tán. Ṣùgbọ́n ọ̀nà tèmi mọ̀ tí mo mọ̀ wípé a máa jọ délẹ̀ lérí èmi náà ṣe tèmi. Ẹni tí ò bá wá dùn mọ́ tágbìyàn ò gbé kó kúrò lórí ètò. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí torí mo wá abiyamọ 7 kan darapọ̀ mọ́ mi nínú iṣẹ́ wòlíì yẹn. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ẹ bá gbé orin àpilẹ̀kọ wa jẹ́ ká sáré gbọ́ ká tó tẹ̀síwájú. Iba
mi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, ìwọ náà sọ bẹ́ẹ̀. Ọmọ mi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, ẹ̀yin ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, gbogbo ìran wa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àmín. Kò sí ní tó máa yí padà nítorí pé mo mọ̀ ó dá mi lójú pé àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, tọmọtọmọ tẹbí tará tilétilé, àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Nínú ìwé àwọn ọba, nínú àwọn ọba kejì, orí kejì, ìwé àwọn ọba orí kejì, mo fẹ́ ka ẹsẹ̀ ìkọkàndínlógún sísàlẹ̀ díẹ̀. Nígbà tí mo lọ lẹ́ẹ̀kan yẹn, mo ní mo lílo àwọn abiyamọ méje. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n ti darapọ̀ mọ́ mi? Torí àwọn ni màá kọ́kọ́ gbé ìpè ẹ̀, abiyamọ méje. Ṣùgbọ́n abiyamọ tí kò bá dára ẹ̀ lójú, tí n bá ti ṣí ojú òpó, wọn ò lè join mi torí pé iṣẹ́ wòlíì tí ò láàánú ni, iṣẹ́ wòlíì tí ò lójú àánú. Mo dẹ̀ fẹ́ kẹ́ quote mi, kẹ́ lọ kọ sílẹ̀, torí pé iṣẹ́ wòlíì tí mo sọ pé kò lójú àánú yìí, àwọn abiyamọ méje ló máa darapọ̀ mọ́ mi, tá máa jọ gbàdúrà yẹn papọ̀. Mo dẹ̀ mọ̀ ṣe online. Ṣọ̀rọ̀ mi yé yín sìn, mi ò ṣe pamọ́, kì í ṣe pé bóyá mò ń ṣe pamọ́, mi ò fẹ́ ṣe lẹ́yìn, mo fẹ́ ṣe kán bá mọ̀ yìí pé ká máa lọ, kí ẹni tó bá wà nídìí ẹ̀ kó lọ máa sa oògùn ẹ̀, àbí kó lọ máa wọlé aláwo, àbí kó lọ máa wọlé babaláwo, àbí kó lọ máa wẹ má darí kan ẹ̀. Mo fẹ́ jẹ́ kẹ́nìyẹn mọ̀ pé kò lè jẹ́ nítorí pé ó máa padà bounce lórí ẹni yẹn, àwọn tó ṣiṣẹ́ ibi yẹn, nǹkan torí mi ti débẹ̀. So mo fẹ́ káwọn abiyamọ tó dára wọn lójú, tó mọ̀ pé wọn kì í ṣe abiyamọ ọ̀ràn, abiyamọ tí kì í ṣe pé ó ń ba tọmọ ẹnìkejì jẹ́, àwọn ló lè join mi. So ilé á jẹ́ kó dá yín lójú wípé irú abiyamọ tèmi, abiyamọ tí kì í ṣe wípé ó kàn ń dùn jàdùn fún ọmọ ti ẹnìkan. Gbogbo àwọn ọmọ tí n bá ti mọ̀ láyé níbi tí n bá ti dé, àwọn ni mo máa ń pè ní ọmọ mi. Àwọn ni mo máa ń pè ní ọmọ mi. Inú mi dẹ̀ máa ń dùn tí n bá ti ráwọn ọmọdé. Even gan níbi iṣẹ́ mi gan pàápàá, gbogbo àwọn èèyàn, even gan nígbà tí mo wà nílé ìwé, gbogbo àwọn ènìyàn náà fẹ́ kí ọmọ wọn kọ́ máa wá sàkání mi. Ẹ bá mi pín ètò yìí, a ò tí pọ̀ tó. Mo fẹ́ kí bá a ṣe ní ti last one tá à ń lọ síbi 3,000 ni mo ṣe fẹ́ kó rí, torí pé ilé tí mo fẹ́ ṣe lónìí, mo fẹ́ kó délé kó dóko. Mo fẹ́ káwọn ẹni bí yẹn káwọn náà kan rí àpẹẹrẹ pé nǹkan ń ṣẹlẹ̀ bó ti jẹ́ nìyẹn. Now, nínú ìwé àwọn ọba kejì orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún, ohun kankan ṣẹlẹ̀ ńbẹ̀, torí náà tí mo fẹ́ ṣe ó wà biblical. Èyí tí mo sì mojú ẹ̀ ni mo ń sọ yìí. Ní inú ìwé mímọ́ ìyẹn ọba kejì orí kejì, ṣé gbogbo wa ti ṣí bíbélì wa? Àwọn ọkùnrin ìlú náà sì wí fún Èlíṣà pé, kíyèsí, ìtẹ̀dó ìlú yìí dára bí olúwa mi ti rí, ṣùgbọ́n omi burú, ilẹ̀ sì ṣá. Àwọn ọkùnrin ìlú náà, ṣẹ́ni tí bíbélì bá sọ pé, ibikíbi tí bíbélì bá ti sọ pé àwọn ọkùnrin, àwọn obìnrin tó wà ń bẹ̀, tí bíbélì bá sọ pé ọkùnrin 100, àwọn obìnrin tó wà ń bẹ̀, ẹ máa fojú kà pé ×3 ×4 ló máa jẹ́, láìka àwọn ọmọdé. Nítorí náà wọ́n ní àwọn ọkùnrin náà wí fún Èlíṣà pé, kíyèsí, ìtẹ̀dó ìlú yìí dára bí olúwa mi ti rí, ṣùgbọ́n omi burú, ilẹ̀ sì ṣá. Omi burú, ilẹ̀ sì ṣá. Kí ló mú kí ilẹ̀ ibẹ̀ ṣá? Òun ni question. Àti pé kí omi ibẹ̀ burú? Òun gangan ni question. Ṣé ẹ rí, tí ìtàjẹ̀sílẹ̀ bá ti pọ̀ ní ìlú jù, tí irọ́, èké, jìbìtì tó bá ti pọ̀ ní ilẹ̀ jù, irú àwọn ilẹ̀ bẹ́ẹ̀ wọn kì í mú èso dáradára jáde mọ́. Tí òtítọ́ kò bá ti jáde, ní pàápàá jùlọ àwọn tí ń darí, bẹ̀rẹ̀ láti inú ilé tiwa gangan,
torí ọ̀pọ̀lọpọ̀ a máa wo adarí gẹ́gẹ́ bí adarí, ó lè máa wò pé àwọn adarí ìlú nìkan ni. Rárá, inú ilé rẹ gangan fún ara rẹ, ibi iṣẹ́ kékeré tó níyẹn, bóyá kerosene ló ń tà, bóyá ẹ̀wà ló ń tà, bóyá àgbàdo àbí gàrí ló ń tà, tó bá ti ń fi kándù rẹ inú nǹkan tó fi ń tajà, ìwọ náà ti pẹ̀lú ẹni tó ń jẹ́ kí ẹ̀gún ó wà lórí ìlú yẹn nìyẹn. So olójẹ́ kí n sọ pé program tòní ó le, ẹni tí ò bá jó lóòótọ́ ẹ̀mí ẹ̀ ò ní lè gbé láti dúró lórí program tòní, torí tá a bá fẹ́ kúkú tún nǹkan ṣe ká kúkú tún ṣe. Kò yẹ yín nìsín, kì í ṣe pé ká máa parọ́ ká láǹ túnṣe, kó sì jẹ́ pé inú wa gangan fúnra wa inú wa ò dáa. Kò jẹ́ bó ti jẹ́. Ẹ bá mi pín ètò, bó ṣe ń pín ètò tiẹ̀ ò ní bàjẹ́ mọ́ mi àti dáàdì. Mo fẹ́ kí mẹ́sẹ̀jì kó jáde dáadáa, torí pé níbi tá à ń lọ, ilẹ̀ lérí tá à ń lọ sí, a ò fẹ́ kó wèrè mọ́ ọkọ̀. Kò yẹ yín. Now, bóyá ọ̀sẹ̀ ń join mi, mo wà nínú ìwé àwọn ọba kejì, torí tí mo fẹ́ ṣe lónìí mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ nínú bíbélì. So tí n bá wá sọ̀rọ̀ tán, Job sọ pé kẹ́ ẹ mọ bú mi ìṣó, bọ̀ tẹ́mi bá wá fìdí ẹ̀ múlẹ̀ tán, èmi á wá ṣiṣẹ́ wòlíì tèmi. Wòlíì lèmi, wòlíì tá a pè láti inú oyún sí ni. Kì í ṣe wòlíì tán fi òróró tán tà ní Òṣòdì tán fi kùn lórí, àbí òróró tán tà ní Washington. No, àti inú oyún. Now, ní ẹsẹ̀ tó tẹ̀lé, òun sì wí pé mú amọ̀ àwokótó tuntun kan fún mi wá, sì fi iyọ̀ sí inú rẹ̀. Wọ́n sì mú tọ̀ wá. Wòlíì ò béèrè pé kí lẹ ṣe tílẹ̀ fi ṣá, kí ló dé tó mi fi korò. Solution, no going back. Ìdí tí mo fi pe program tòní ni pé no going back. Solution ni. Wòlíì ò béèrè wípé kí ló fà á tí ilẹ̀ fi ṣá, kí ló dé, kí lẹ ṣe ti pààyàn sórí lẹ́ni àbí nǹkan kan. Solution ló mú wá. Solution náà lèmi náà mú wá láàyè ti tèmi báyìí. Ó sì jáde lọ sí ibi orísun omi náà, ó sì dà iyọ̀ síbẹ̀, ó sì wípé báyìí ni Olúwa wí, èmi ṣe àwòtán omi yìí láti ìhín lọ, kì yóò sí ikú mọ́ tàbí aṣálẹ̀. Listen to that. Iṣẹ́ tá a fẹ́ ṣe lónìí, iṣẹ́ wòlíì tí mo fẹ́ ṣe online lónìí, in tó túmọ̀ sí nìyẹn. Ẹ wo bí mi ò gbéraga, mi ò dẹ̀ tara mi pé torí pé mo fẹ́ yẹ kó pè mí fún wòlíì. Ó bá pè mí gan fún iṣẹ́ wòlíì, mi ò ní dá ẹ lóhùn torí pé kì í ṣe tí mo fi ń jẹun nìyẹn. Mo ní iṣẹ́ tèmi tí mo fi ń jẹun. But mo ń gẹ́gẹ́ bí abiyamọ, òun ni mo ṣe gbé ìjà yẹn wá sí gbogbo àgbáyé. Ìdí tí mo fi sọ pé mo fẹ́ kẹ́ ẹ share sí gbogbo àgbáyé nìyẹn. Ẹ má bínú sà. Ṣé mọ̀ pé tó gun ẹni bá dá lójú, a máa fi ń gbárí ni. Ẹni tó bá sọ pé kí la ṣe, òun la ṣe hàn. Bẹ́ẹ̀ ni a ṣe àwòtán omi náà títí di òní olónìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Elisha tí ó sọ. Who is the Elisha of our time? Who is that in Nigeria today? Who is that in Yoruba nation today? Àwọn wo lónìí ni wọ́n jẹ́ Elisha àbí Elijah tiwa lórílẹ̀-èdè Yorùbá, nínú ọmọ Yorùbá, nínú àwọn bàbá nínú Olúwa, tó jẹ́ wípé jẹ́ẹ̀tì àti dọ́là òun ni wọ́n ń powó ẹ̀, tó jẹ́ pé àti gbowó lọ́wọ́ ọmọ Yorùbá, tó jẹ́ pé àti rọ́ọ̀bù wọn. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ yín èèyàn. Ṣé ẹni tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó lẹ́jẹ̀ àánú lára, ṣé ó yẹ kíru ẹni bẹ́ẹ̀ kó dákẹ́ kó dẹ̀ máa wò? Ebi ló pa àwọn ènìyàn débi wípé wọ́n lọ ń jà nítorí Indomie. Ẹ̀jẹ̀ àwọn ènìyàn ń kígbe fún ẹ̀san ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pa àwọn ènìyàn sínú. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run, tá a pera wa ní ìránṣẹ́ Ọlọ́run, tó jẹ́ pé ìránṣẹ́ ìkà ni wá. Ọ̀pọ̀ nínú àwọn tá a pera wa ní ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà la mọ̀ bí wọ́n ṣe kó COVID-19 palliative reliefs, tá a mọ̀ bí wọ́n ṣe kó pamọ́
ẹ ò dẹ̀ pariwo síta. ẹ wo ìyà tó sọ, ẹ wo bí kò sí hoodlums, kò sọmọ ta ló sọ wọn dọmọ ta ní ká béèrè. Pastor èyí tẹ́ ẹ sọ àwọn èèyàn dọmọ ta ti Buhari díẹ̀ níbẹ̀. Nígbà tí pastor tó bá jẹ́ wípé you will be rich nìkan ló ń preach, tó jẹ́ wípé you will be blessed nìkan ló ń preach, look at my shoe arababababa, mo ti ra jet lẹ́ ń preach, ẹ wá sọ àwọn ọmọ wọ̀nyí, ẹ wá sọ wọ́n nídàkúdà. Ebi pa àwọn ènìyàn débi wípé wọ́n ń tẹra wọn pa láti lè lọ break into palliative storages. Ẹ bá ń pín ètò yìí, mo fẹ́ kó kan gbogbo àgbáyé lára sà, mo fẹ́ kó kan gbogbo àgbáyé lára mọ̀. Wo bí ohun tí mo wá ṣe lónìí, òun ni Elisha ṣe. Ẹni tí ẹ̀mí rẹ̀ ò bá gbé, ẹ jẹ́ kúrò lórí ètò, torí pé kò jèpè kò jẹ̀gún kò jàbùjọ́ ni mo wá fún lónìí. Mi ò wo bí sà, mi ò ní fi ẹnu mi ṣe èpè fún ènìyàn tó bá wà ní ìdí rọ́kèpè náà mọ́ mu. Mi ò tí ì fẹ́nu mi súre láyé kó má rí bí mo ti súre náà rí, nítorí pé lórí òtítọ́ ni mo ti máa súre náà. Tó bá pé 100 ọdún lónìí, ohun tí Olúwa wí ni wípé ọ̀rọ̀ tó bá tẹnu mi jáde kì yóò padà láì jẹ́ pé ó ṣe èyí tí mo rán wọn. Gbogbo ẹ̀yin bàbá wa ìṣẹ̀ṣe, ẹ̀yin àfáà tẹ́ ń ṣiṣẹ́ fún àwọn olóṣèlú tó kó oúnjẹ pamọ́, ebi máa pa ọmọ yín ní ọjọ́ alẹ́ sà, ìyà máa jẹ yín ní ọjọ́ alẹ́ sà, wàhálà máa wọnú ìdílé yín tìrantìran, nítorí wípé ohun tó jẹ́ kí àwọn ọmọ wọ̀nyí dà síta bí wọ́n ṣe dà síta yìí ni wípé wọ́n kó oúnjẹ pamọ́ wọn mọ́ wọn lára. Àwọn kan bú àwọn tó gbé mọ́tòsáìkù, bẹ́ẹ̀ ni a lè kà á sí olè ohunkóhun tó wù kó kà á sí, ṣùgbọ́n ẹ wo analysis tèmi, wọ́n kó oúnjẹ pamọ́ mọ́ àwọn èèyàn lára. Wọ́n ní àwọn ènìyàn kò gbọ́dọ̀ jáde pé COVID-19 wà níta pé kán má bàa kú, ṣùgbọ́n ẹ pa wọ́n sára láì fún wọn ní oúnjẹ. Àwọn kan dá owó, ẹ listen dáadáa mọ̀, àwọn kan dá owó pé kí a kó oúnjẹ fún àwọn ènìyàn, wọ́n dá owó yìí tó sì dárúkọ pé wọ́n dá owó yìí fún federal government. Ta ni federal government? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ènìyàn bíi tèmi àti ẹni, ẹlẹ́ran ara bíi tèmi àti ẹni sàmọ̀. Wo bí bàbá, ní ìgbà tí wọ́n kó oúnjẹ ìpamọ́, wọ́n ti àwọn ènìyàn mọ́lé, wọn ò lè lọ síbi iṣẹ́. Ebi pa àwọn èèyàn débi wípé ẹlòmíràn nínú ilé ó yàyàkuyà. Ẹlòmíràn bẹ́ẹ̀ bá gbọ́ bẹ̀ kaná báyìí nísìn, kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ lọ bu gàárì, a rí gbogbo ẹ̀, kẹ́ ẹ tó padà wọ́n á ti gbé ọbẹ̀ lọ. A rí ẹni tó jẹ́ wípé omi òun ló gbé kaná, ó kó òkúta sí, ó wá ń sè é, ó ń sè é pé àwọn ọmọ yẹn inú wa mọ̀ dùn pé òun ṣe iṣu lọ́wọ́, òun ṣe iṣu lọ́wọ́. Àwọn ọmọ yẹn á wá gbàgbé, wọ́n ní kí ló ń ṣe, ó ní kò yé òun nǹkan tó máa ṣe fáwọn ọmọ òun, kò dẹ̀ fẹ́ jalè. Àti rí oríṣiríṣi fídíò àwọn ìyá wa tí wọ́n jáde síta tó sọ wípé òun lọ ń ṣaṣẹ́wó ni, ó sọ jáde lẹ́nu. Ó ní nígbà tó ń bá lọ sùn mọ́kùnrin, ó ní àwọn ọkùnrin olójú tí wá ń tìun, tí àwọn ọkùnrin bá wá bá òun nínú ilé pé òun lọ́mọ obìnrin. Ìgbà tí mo wo fídíò yẹn, ẹkún gbọ̀n mí bàbá, ẹkún gbọ̀n mí àǹtí mi. Wo bí mà, ohun tí mo wí ni wípé ní gbogbo ìgbà tá à ń sọ àṣẹ wọn ti kó oúnjẹ pamọ́. Irú ìyá yẹn tó bá ṣẹ́ èpè, tó bá pẹ̀lú àwọn tá a máa jọ ṣẹ́ èpè lónìí, èpè náà kò sí ẹni babaláwo tàbí aláàfáà tó lè wẹ̀, kò sí wòlíì tó lè wẹ̀rú ẹ̀. Wo bí mọ̀mí àti dádì, ohun tó ń ká mi lára, tó bá wù ẹ́ kó bú mi, ṣùgbọ́n mo mọ tí mò ń wí, mo sì mọ tí mò ń rí, mo sì mọ tí mo ti rí kó tó dídò òní. Mo sọ fún wa wípé ní ọ̀sẹ̀ bíi mélòó kẹsàn-án, mo ní wọ́n máa kó àmì wá bá àwọn èèyàn wọ̀nyí, wọ́n máa wá pa wọ́n, nítorí pé àwọn Boko Haram tí Buhari tó install padà sínú àmì náà máa sẹ́ndì sí àwa Yorùbá. Wo bí mọ́mí àti dádì mi, kí ló tí mò ń sọ, kí ló tí mò ń wí gangan, tí mo fi ń dojúkọ àwọn ìránṣẹ́ Ọlọ́run nígbà tí ìránṣẹ́ Ọlọ́run wà ń bẹ̀ tó dákẹ́ síbẹ̀ tó dẹ̀ kó oúnjẹ pamọ́. Ẹ wo bí mà, wọ́n mú iná, wọ́n increase ẹ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ò pariwo, wọ́n kó palliative food pamọ́. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ò pariwo, wọ́n increase owó epo. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ò pariwo. Nígbà tí wọ́n gbé Kámọ̀dé, a rí bàbá Adébóyè lẹ́sẹ̀kẹsẹ̀ ní Àbújá. Ẹ wo bí ẹ má jẹ́ àtẹ̀ra wa,
àwa gangan nìran ṣe Ọlọ́run ara wa ẹ má ṣe gbàgbọ́ wípé ẹnìkan wà níbi kan tó máa jà fún wa jà fún ara ẹ sọ̀rọ̀ sókè ló wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ wo bí mọ́mí àti dádì ní ìgbà tí wọ́n ṣe gbogbo eléyìí àṣírí wa tú tán wọn àwọn ọ̀dọ́ pariwo wípé a ò lè gba eléyìí mọ́ kí ló yẹ kí wọ́n ṣe ohun tí Sanwó-Olú àti Buhari àti Tinubu máa ṣe ni wípé ẹ jẹ́ a lọ pa wọ́n dànù bí a ò bá pa wọ́n kò ní ṣeé ṣe wọ́n bẹ̀rẹ̀ wọ́n wá olórí àwọn ọmọ wọ̀nyí wọ́n wá àwọn ọmọ yẹn ní wọn ò lólórí ohun tá a wí ni wípé 5 for 5 ohun márùn yẹn ni kẹ́ ẹ bá wa ṣe tẹ́ ẹ bá ti bá wa ṣe á kúrò lórí títì wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n ní ó dáa tẹ́ ẹ bá lólórí àwa ní nǹkan tá a máa ṣe Tinubu àti Buhari àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀ wọ́n kó tọ́ọ̀gì jáde gbogbo fídíò ẹ̀ wà ń bí báyìí gbogbo ẹ̀kọ́ la lè ṣó tán torí mo ní àkókò kúkúrú lónìí wọ́n kó fídíò jáde tí ó jẹ́ pé àwọn tó wà ní ìjọba Buhari àti APC àti Tinubu wọ́n kó tọ́ọ̀gì wọ́n bẹ̀ sí sanwó fún àwọn tọ́ọ̀gì wọ́n bẹ̀ sí lọ dààmú àwọn ọmọ wọ̀nyí ní ìgbà tó dé stage kan àwọn ọmọ wọ̀nyí bẹ̀ sí arrest àwọn tọ́ọ̀gì fún ara wọn gbogbo ẹ̀ la rí nígbà tó yá wọ́n tún yí ọgbọ́n wọn padà wọ́n ní nǹkan máa ṣe nìyí ẹ jẹ́ ká ṣe báyìí tí ò bá ṣe é ṣe ẹ jẹ́ kí a lo àwọn àmì ẹ jẹ́ ká fi wọ àárín wọn wọ́n ṣèyẹn ní àkókò kan wọ́n fẹ́ẹ̀lì ṣùgbọ́n nígbà tó di àkókò tí Tinubu tó fún wọn ní ọgbọ́n ìbànújẹ́ àti ọgbọ́n ibi tó wà nínú ẹ̀ Tinubu gbọ́ mi Sanwó-Olú ta ló yọ CCTV ní àkókò yẹn CCTV ìgbà tí mo ti mọ Lekki Toll Gate wọn ò yọrí kò sígbà tí ì ṣiṣẹ́ Lekki Toll Gate iná ẹ̀ ò tí ì lọrí láti ìgbà tí mo ti mọ̀ pé wọ́n ti ń gbowó lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí àwọn ọmọ wọ̀nyí wà níbẹ̀ pé àwọn ní lọ ẹ announce ẹni curfew ẹni 4 PM lẹ́fẹ̀ẹ́ gbé jáde ẹ wo bísà mò ń sọ eléyìí kí àwọn ìyá méje tán máa jọ ìnìmí tá a máa jọ ṣiṣẹ́ wòlíì tán máa mọ̀ pé ohun tí mò ń sọ mo mọ ohun tí mò ń wí mo dẹ̀ mọ ibi tí mò ń lọ sí mi kì í sọ máa gbé kọ́rùn lọ sóko sá ẹ wo bí mọ́mí àti dáàdì ohun tí mò ń sọ fún wa ni wípé ní àkókò náà 4 PM ni wọ́n pè é ó yá wọ́n yí padà wọ́n ní ó di 7 PM nígbà tó sọ pé ó di 7 PM kó tó wọ́n tún yí sí 9 PM nígbà tó máa di before 9 PM wọ́n pa iná toll gate àwọn ọmọ ìwọ̀nyí kígbe wọ́n mú flag Nàìjíríà ìbànújẹ́ ìlú Nàìjíríà asògòdì ìbànújẹ́ Nàìjíríà apọmọlákún Nàìjíríà tí ń jẹ́ kí ògo àwọn ọmọ ológo kó wọ̀ kùkùn lójijì ó ní ìlú yẹn ẹ wo bísà ẹ wo bí mọ́mì ẹ wo bí dádì ohun tó yani lẹ́nu ni wípé wọ́n ń ju fúláàgì ìbànújẹ́ yẹn bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń kọrin arise o compatriots ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ àwọn èèyàn wọ̀nyí dẹ̀ wá wọ́n dẹ̀ da ìbọn bọ àwọn ọmọ wọ̀nyí wọ́n dẹ̀ pa wọ́n bí wọ́n ti ń pa wọ́n ni wọ́n kó òkú wọn sínú mọ́tò wọ́n dẹ̀ ń sọ wípé àwọn kan wọ́n bí Sanwó-Olú àṣírí títú nítorí pé agbọ́díò tíwọ náà tó ṣe tó fi sọ̀rọ̀ tó ń bá US intelligence sọ̀rọ̀ nípa ohun tó sọ ohun tó bá wọn sọ ó wà lórí agbágbé gbogbo ẹ̀ ń lọ sí international court for genocide ẹ jẹ́ n sọ nǹkan fún yín ẹ̀yin abiyamọ ayé o ẹ̀yin abiyamọ àgbáyé o ẹ̀yin tí ẹ fi oṣù mẹ́sàn-án tẹ́ fi gbé ọmọ sínú ẹ̀yin tí ẹ da ẹ̀jẹ̀ ó gbé tí àwọn ọmọ yìí kélé ọjọ́ tí a bí wọn sí ayé omi tá a fi wẹ̀ wọ́n lọ́jọ́ tí a bí wọn sí ayé ẹ̀jẹ̀ tó dà sílẹ̀ lẹ́rìn ẹ̀yin abiyamọ ẹ má jẹ́ ó lọ lásán iṣẹ́ wòlíì tá a máa ṣe lónìí bàbá wọlé babaláwo wọn bá kú pàdé ńbẹ̀ bàbá wọlé àláfà wọn bá kú pàdé ńbẹ̀ bíbọn wọn rìn lọ́sùn gógó wọn bá kú pàdé ńbẹ̀ àyàfi tẹ́ ẹ bá jẹ́wọ́ ní gbangba wípé ẹ ṣe bí wípé ẹ ṣe ìkà ẹ wo bí wọ́ọ̀ gbogbo tẹ́ ẹ fojú ayé yín kójọ ìjójú yín bá ló máa ṣòfò dànù èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín kí ló fà á tó máa fi ṣòfò dànù gbogbo ìran tí yà ń jẹ lọ́wọ́lọ́wọ́ ẹ wo àwọn ọ̀dọ́ bá yẹ tú jáde nítorí kíni nítorí ordinary indomie àwọn míì gan wọ́n lọ já ibi tí wọ́n kó fertilizer pamọ́ sí kí lẹ̀ ń kó pamọ́ sí fún kí lẹ̀ ń kó kadà pamọ́ fún for what nígbà tí ebi ń pa ènìyàn ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà tá a bá ní ká bẹ́ràn wí ẹ jẹ́ àtún bẹ́ràn wí gangan kí ló fà á téèyàn máa lọ gbé ọ̀kadà ẹ wo bí ní ìlú tí mo wà yìí tí ẹ bá rí irú device nílẹ̀ irú iPad yìí bó ti wù kó tutù tó tẹ́ ẹ bá rí nílẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kí mọ́tò fọ́ nìkan lókù ẹ gbé lọ àbí kẹ́ ẹ kàn gbé lọ sínú store kan àbí kẹ́ ẹ ya picture ẹ kẹ́ ẹ fi sílẹ̀ síbẹ̀ kẹ́ ẹ sọ pé ẹ rí nǹkan báyìí nílẹ̀ ó tán kò sí nǹkan táwọn èèyàn máa fi ṣe kí ló fà á tóbi rí bẹ́ẹ̀ nítorí pé ebi ò pa àwọn ènìyàn wo bí ebi kì í wọlú kí ọ̀rọ̀ mi ò wọbẹ̀ ẹ wo bí ní ìgbà tí eṣinṣin yín tó jẹ elégbò wá jẹ ṣíṣí ẹ̀yin wá ń kígbe nísìnyí kí ló dé tẹ́ ya ìkà báyìí kí ló dé tẹ́ ẹ̀yin ya ìkà kí ló dé tí ẹ̀yin olóṣèlú Nàìjíríà ya ìkà kí ló dé tí ẹ ya ìkà tí ẹ ya olubi kí ló dé tí ẹ máa ń pe àwọn ènìyàn Nàìjíríà nìkan ni mo rí tí wọ́n ń pe àwọn aláìní ní mercies
ṣùgbọ́n tó bá ti kan pé ọ̀rọ̀ àwọn olóṣèlú àwọn kì í ṣe masses. Nàìjíríà nìkan ni mo ti rí citizen ni wá kì í ṣe masses. You are all stupid. Whoever that call Nigerian citizen a masses, what is the meaning of masses? You are all crazy and you are all stupid for that statement. Let me tell you this, man. Let me tell you this, sir. Let me tell you, brothers and sisters. Anybody at all that call him or herself a Yoruba born that is still in this government, they are all devil. They are all our enemies. Let me tell you, sir. Tó bá wà ní Senate tàbí tó wà ní House of Assembly, tó sì support the Constitution 1999, you are our enemy. And I'm telling you, tó bá padà wá sílé kò sí nínú yín tó padà wá sílé báyìí ẹ̀rí ayé yín ti bàjẹ́ níṣojú ẹ̀mí yín, ayé yín ti parun níṣojú ẹ̀mí yín, nítorí pé àbá yín sọ ní kọ̀kọ̀, àbá yín sọ ní gbangba ẹlẹ́gbọ́. Nítorí náà ohun tí ẹ máa gbọ́, ibi tó ti yẹ ká ẹ gbọ́, ọ̀nà tó ti yẹ ká ẹ gbọ́ ni wípé kí búburú kó wọnú lẹ́yìn. Ọ̀nà tẹ́ fi lè gbọ́ nìyẹn, kí ìdààmú kó mọ́ bá yín lẹ́yọ kọ̀ọ̀kan, ọ̀nà tẹ́ fi lè gbọ́ nìyẹn. Àwádà ti rẹ́dì fún yín, àwọn wòlíì òótọ́ tán darapọ̀ mọ́ mi nínú ìjà yìí wọ́n wà, àwọn oníṣẹ̀ṣe tòótọ́ tán darapọ̀ mọ́ mi nínú ìjà yìí wọ́n wà, àwọn mùsùlùmí tòótọ́, àwọn àfáà gidi tí kìí ṣàfáà ilébi tán darapọ̀ mọ́ wa nínú ìjà yìí wọ́n wà. Ṣùgbọ́n ẹ ò pọ̀jù wá lọ sà, á pọ̀jù lọ ní gbàgbà. Ohun tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Ẹ wo bí mọ́mí àti dádì, mo fẹ́ fi kankan hàn wá. Ọmọ kékeré tó wà ní ìlú òyìnbó, gbogbo ọ̀pọ̀lọpọ̀ nú wa àti rí fíìmù àti rí fídíò yẹn kó tó ní pé mo gbà àyè láti fi èpè àbùjọ òun la fẹ́ ṣe lónìí. Bíbélì wípé Elisha ó dé orísun omi yẹn, ó wo ibẹ̀ sàn once and for all. A fẹ́ kúkú yanjú gbogbo ẹ̀, a fẹ́ kúkú yanjú gbogbo ẹ̀. A ò ní agbára láti ṣe bíi ti Rollins of Ghana, a ò ní agbára láti ṣe bíi Rollins of Ghana tó pa àwọn ẹni bí kò rẹ́ nílùú Ghana. Ṣùgbọ́n àwa ní agbára nínú ẹ̀mí láti wo ibi gíga yín palẹ̀. Ṣé ẹ sọ pé ẹ ya wèrè ni? Wèrè ilé la máa fi wo wèrè ta. Ṣé ẹ sọ pé ẹ ya wèrè ni? Àwọn gan á sọ fún yín pé àwọn wòlíì kan ṣì wà tán dàbí Elijah, tán bí àlè Elijah. Àwọn abiyamọ kan ṣì wà tó jẹ́ wípé wọn ò ní gbèsùgbègbà pẹ̀lú ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Bó ti rí nìyẹn. Wo bí ọmọ yìí mọ́mì tẹ́ ẹ bá gbọ́ ohun tí ọmọ yìí sọ, bẹ́ẹ̀ làwọn ọmọ kọ̀ọ̀kan wà nínú ìdílé àwọn Yorùbá kọ̀ọ̀kan. Ọmọ yìí ló ń fẹ́ padà wá sílẹ̀. Ó ní àwọn wo òun gẹ́gẹ́ bí òun kì í ṣe èèyàn dúdú. Ó ní wọ́n bọ́ sí ń wo òun, ó ní kò tẹ́ òun lọ́rùn. Ó ló wù kó ń padà sílẹ̀. Wo bí mọ́mí àti dádì àìmọye ológo ọmọ táwọn sàṣì padà nù. Bàbá kan ní Ogun State ni ó jẹ́ akọni ọ̀gá nínú àwọn tó ń gbá bọ́ọ̀lù. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹni captain ni wọ́n ló ń gbá yeye, àwọn sars ló tìbọ̀ wọ́n dẹ̀ pa ọmọkùnrin yẹn dànù. Ẹ wo bí ṣé ó lè jẹ́ ọmọ Tinubu náà padà nù bẹ́ẹ̀. Akúkú mọ̀ pé ọmọ tiẹ̀ ló fi ń ṣèrúbọ, ṣùgbọ́n kò sí ètò kan wá pẹ̀lú yẹn. Ohun tí wọ́n mọ̀ ni wípé ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ikú àwọn ọmọ tó ṣekú pa ní tógèètì Lẹ́kì yẹn, ènílẹ̀ mọ̀ wípé Ọlọ́run ṣì ń gbọ́ àdúrà. Ènílẹ̀ mọ̀ wípé àwọn wòlíì kan ti wà tí Ọlọ́run gbọ́ àdúrà. Ẹ bá mi fi fídíò ọmọ yẹn, ẹ bá mi fi hàn wá ká wo ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ náà. Kẹ́ ẹ wá wò bóyá ó dáa kí àwa máa wòran báyìí, kí generation tó ń bọ̀ ká mọ̀ ní ìran tá a máa fi sílẹ̀. Ìlú táwa ń gbé nílùú òyìnbó wọ́n jà fún ìran wọn ni. Ẹnikẹ́ni tó bá dìde tó ń tako ìjà yìí àjẹ́ pé ẹni náà ẹni tí wọ́n fi ń ṣèrúbọ tí wọ́n fi ń ṣètùtù ilẹ̀ fún ìran tó ń bọ̀ ló máa jẹ́. What's your name? My name is Isaac. Yeah, in what class? Yeah, 3. How do you feel going to school every day? Good. And how do you feel about your friends? Happy. Okay, what about them? How do they feel about you? I'm not sure. You're not sure? Why? I'm not sure because they don't play with me that fun all the time. Okay, and what again? I think they don't play with me all the time because I'm not the same skin color of them. And how do you feel about that? I feel sad. Okay, and where will you love to go to your high school? Nigeria. Why? Because everyone in Nigeria is the same skin color of me. And so you feel if you go to Nigeria, you feel connected with them? Yes. Okay, so how are you sure about that? Good. Good. So what do you tell the government of Nigeria to do for you so that you can come to Nigeria for secondary school?
Why don't you tell the government to make sure Nigeria is in good order? That you want to come to Nigeria, you want good school, you want good road. I know you don't have the experience of what Nigeria look like. I know you say a lot of things about Nigeria sometimes, and I try to cover it up. You left Nigeria when you were 18 months, and you can't remember what Nigeria looked like. But every day, my son comes home telling me about the feels in school. Please, Nigerian government, do something about it. We are not happy. We want to come back home, but no social amenities, no school, the fear of security, the fear of if anything happens to my kids, how can I take them to the hospital? Please, Nigerian government, we want to come back home. Do something, please. Do something. We want change. We want change. Do something. Oh God. This is... Sorry, guys. Oh, damn. Okay, all right. Sorry, guys, I've been emotional. I'm sorry. Please, can you share this program, please? Please. Can you share it? I love it, please. Okay. Ọmọ yìí wọ́n gbé kúrò ní ìlú Nàìjíríà 18 months. Mi rò pé ọmọ 18 months lè mọ̀, kò lè rántí nǹkan kan mọ́. But tó bá ti dé school, wọ́n máa ń wò pé àwọ̀ ẹ̀ báwo ni wọ́n ṣe dúdú. Ọmọ kékeré ó dẹ̀ mọ̀. Tó bá ti wá délé, a máa sọ fún ẹjọ́ ìyá ọmọ yẹn tó bá ń wò mí, mo nílò láti bá ọmọ yẹn sọ̀rọ̀. Please, tí ìyá ọmọ yìí, anybody tó bá mọ nọ́mbà ìyá ọmọ yẹn fi ránṣẹ́ sí mi, please. Tó bá ti wá délé, a máa sọ pé òun fẹ́ lọ kàwé ní Nàìjíríà. But ìyá yẹn ti kọ́fà Nàìjíríà, kọ́fà kó ti bò wọ́n kó lè bò wọ́n mọ́. Torí pé àwọn ọmọ wọ̀nyí smart. Sanwó-Olú wá ń sọ fẹ́mi wípé ò mọ̀ ń pa bóun ṣe pa àwọn ọmọ wa ní Lẹ́kí. So irú ọmọ wọ̀nyí ni Sanwó-Olú fẹ́ máa pa. Àti Tinubu, irú àwọn ọmọ tó fẹ́ máa tẹ́ ń pa ní. Ṣé rí àwọn ọmọ tẹ́ pè ní hoodlums wọ̀nyẹn? Ta ló sọ wọ́n di hoodlums? Tinubu ìwọ kọ́ ló kóbọ̀ lé wọn lọ́wọ́ ni. Àbí? Ṣó lè deny ẹni? Ìwọ kọ́ ló sọ wọ́n di MC Olúọmọ? You can never deny that because you are so selfish and evil. Ó dẹ̀ ti ta ọkàn ẹ fún èkùnkùn. Àwọn pastors tó dẹ̀ wà round Èkó and other places in Yoruba land, most of them wọ́n ti ta ọkàn wọn kún òkùnkùn. Wọn ò lè sọ̀rọ̀ kó pa ẹ́, ó bẹ́tà. Irú ọmọ yìí lẹ́ ń pa ògo ẹ̀. Àìmọye Le Brown tó ti kú dànù sí Nàìjíríà. Àìmọye Mike Tyson tí Tinubu àti Sanwó-Olú pa ní Lẹ́kí. Àìmọye Victor Osimhen. Àìmọye Victor Moses. Àìmọye Ọ̀dẹ́gbàmí. Àìmọye Jẹ́jẹ́ Okocha tẹ́ ẹ pa ní Lekki Bridge. Àìmọye Kanu tẹ́ ti fẹ̀mí ẹ̀ ṣòfò ní títì. And now you are telling us that you don't know anything about it? You swear an oath to protect the life and property of our land. And all of you governors, the anger of God is knocking at your door by door.
go and write it and call me today. Ìbínú Ọlọ́run kanlẹ̀kùn yín báyìí. Èyí tẹ́ rí tán lọ já ilé àwọn senator kan lẹ́sì rí. Tẹ́ ò bá ṣe nǹkan kan báyìí. Ohun tó máa wá jálé wọlé pẹ̀lú yín. Àjálù àti àrélù ìbànújẹ́. Tẹ́ agbára yín ò lè ká ló máa jálù yín. Ẹ lọ kọ òní sílẹ̀. Ẹ lọ kọ òní sílẹ̀ sà. Ẹni tó bá lọ́wọ́ nínú wípé ká sì máa continue pẹ̀lú Nàìjíríà nínú gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ jáwọ́ báyìí ẹ lọ kọ òní sílẹ̀ sà. Ọjọ́ ọ̀la yín ẹ mọ yín mú. Ìwọ tó yín mú yẹn mo rí ẹ o. Wo bí àwọn kan ti lérí bẹ́ẹ̀ fún ẹ rí. I am not intimidating. No. I'm not threatening. Mi ò threat. Mo ń sọ ohun tó máa ṣẹlẹ̀ ní. Ìjòyè tó sọ pé kò ní rí bẹ́ẹ̀ lọ́jọ́ kí ni wọ́n tẹ̀ pa lọ́jọ́ tí ayọ̀ dé ni. Ẹni bá wí pé a ò ní kó Nàìjíríà tó sọ pé kò ní ṣe ṣe. Ọjọ́ tó bá kéde báyìí pé ọjọ́ náà ti dé, ọjọ́ náà ló máa wọnú òkùnkùn. Wọ́n máa fà ẹ́ lọ́wọ́ kiri. Ó wà ní ríran ojú méjì tí ló máa fi gbọ́ torí pé a fẹ́ kó kú. Ẹ pín ètò Daddy àti Mummy. Tí àwọn àtàwà ń bí ipa bá pé 500 tá bá lè pín. Ẹ̀yin abiyamọ 6 àbí 7 ṣe ti ready. Iṣẹ́ wòlíì tí mo fẹ́ ṣe lónìí ó wà biblical. Jésù dé ibì kan. A ní mo pàṣẹ ríran. A ní dìde gbé àkéte ẹ nígbà tó dé ibì kan, ó tu itọ́ sí ilẹ̀. Ó sì fi máa mọ̀. Ó sì fi bá ojú afọ́jú náà. Ó rán lọ sí odò Sílíámì. Èyí tó fi hàn pé rán lọ, ó ní kó lọ wẹ̀ níbẹ̀. Nígbà tó padà ojú ẹ ti là. Wo bí wòlíì kan sọ fún ọkùnrin náà. Ó ní lọ wẹ̀ ní odò yẹn. Ó wá sọ pé odò yẹn odò tó dọ̀tí yẹ. Èmi àmìkẹ́. Ẹ wo owó tí àwọn sínétọ̀ ń gbà. Wọ́n wá ń bá kan sọ̀rọ̀ láìpẹ́ yìí. Ẹ wo owó tí sínétọ̀ ń gbà. Wọ́n fẹ́ kú òun bẹ̀. Àtẹ̀yìn gọ́fúnà. Ẹ ń gbowó lónìí. Owó ìbànújẹ́ yín lẹ̀ ń gbà lọ́wọ́lọ́wọ́. Mo lè confirm ẹ̀ fún yín sà. Owó ẹkún àti ìpayín keke òun lẹ̀ ń gbà lọ́wọ́lọ́wọ́. Gbogbo owó àwọn ọmọ tó ń ráre kiri títì yẹ tẹ́ ń kó jẹyẹ. Bíbélì wípé ẹnikẹ́ni tó bá ní tálákà àti aláìní lára ẹ parí ẹ̀ fún ara yín. Ọ̀rọ̀ Ọlọ́run ni kì í ṣọ̀rọ̀ mi. Bẹ́ẹ̀ ni sà. Ó dẹ̀ wà nínú odù Ifá bákan náà. Bẹ́ẹ̀ ló wà nínú àlùkùránì. So kò síbi tẹ́ ẹ sá sí. Gbogbo tó ṣe fún yín pátápátá. Gbogbo oògùn tó ti ṣe fún yín inú àgbo tó ti wẹ̀ yín. Ó ti padà yí padà báyìí. Kò lè ṣiṣẹ́ mọ́ fún yín. Bẹ́ẹ̀ ni. Ẹ wo bí ìwọ tó bá wà pera ẹ ní wòlíì tó pera ẹ ní pásítọ̀. Tẹ́ bá dórí pẹpẹ. Tẹ́ máa ṣe pé àwọn babaláwo tó ń ṣe kíní kan tẹ́ ń ṣe gbà kan àwọn kan torí pé kó ba lè rówó gbà kó ba lè bo àwọn èèyàn mọ́lẹ̀. Wàá wá sọ pé ìwọ tó bá ní agbára òun rí ìkòkò kan nílé ẹ lọ gbé ìkòkò yẹn wá bẹ́ẹ̀ yẹn ìmọ̀ àyà ló ń lò ó ríran. Ẹ̀rù náà máa bá pé bọ́ọ̀lù ṣe mọ̀ pé òun ní kòkò sílé. Ìkòkò ìkẹ̀dẹ̀rẹ́ bàbá àti bàbá ńlá bàbá ẹ̀bọ́n ṣe ń lo nǹkan wọn nìyẹn. Wàá wá lọ gbé ìkòkò wá ìgbà tó gbé ìkòkò sílẹ̀ tán. Pásítọ̀ gbé ìkòkò sílẹ̀ owó ń yabo pásítọ̀ tiẹ̀ wá bàjẹ́ onílàtọ̀jọ́ tó ti ṣe kíní. Ẹ̀yin ẹgbẹ́ kíyèsí ogun kú mú yìí bàbá yín. Ẹ̀yin Deeper Life tó sọ wípé kẹ́ ẹ máa wo tẹlifíṣàn ṣe bọ́ ní tẹlifíṣàn station báyìí. Ibi tẹ́ ti mọ̀ pé irọ́ náà ń pa nìyẹn. Going to church is good, but don't turn our people to zombies. Don't turn them to dummies. Who brainwash. Ẹ fi ẹ̀sìn, ẹ fi da Nàìjíríà rú. Ẹ̀yin abiyamọ 7 lè máa kọ́ pè wọlé. Torí iṣẹ́ ta fẹ́ ṣe nìyẹn. Abiyamọ kò dẹ̀ dídẹ́ náà tí ò bá pé 7 èmi gan mo ti dúró. Ṣùgbọ́n torí mo gbọ̀n ẹgbẹ́ ìrú lè máa bà yín. O nílò láti dárúkọ ẹ. Mo kàn fẹ́ kó jọ ẹ̀mí ni. Ẹ wo òun lélẹ́yìí. Gbogbo iṣẹ́ tó ti ṣe fún yín a fẹ́ dorí ẹ̀ kodò. Ojú yìí ni mo ń ṣe yìí. Kò sẹ́ni tó lè wádìí eléyìí tó lè rí. Mo kéde ńgbà kan mo ní káwọn èèyàn kankan join mi nínú prayer ọjọ́ 3. Ẹ mọ̀ bí tí mo ń bọ̀ ńgbà yẹn. Kékeré lẹ pé yíyọ ẹkùn bíi tójokọ́.
gbogbo ẹ̀yin tí ẹ lọ́wọ́ nínú ikú àwọn ọmọ tó ń pa Lẹ́kì yẹn ẹ ti yín bàjẹ́. kò sí ojú àánú fún òṣìkà. ó kàn jẹ́ pé Facebook kò ní gbà lé ni mo fẹ́ rìn wòwò ni mo fẹ́ but mo ti fi wòwò parí iṣẹ́ sí. tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tá bá ti parí ètò yẹn máa pè wọlé ẹ̀dẹ̀ máa fún wọn ní nǹkan torí wọ́n gbà kó tó di wípé màá lọ parí iṣẹ́ tó kù. Iṣẹ́ wòlíì online lélẹ́yìí eléyìí yàtọ̀ pátápátá bí Olúwa yìí darí mi nìyẹn. Àwọn tó pa ọmọ wa ní Lẹ́kì ẹni tó lọ pa iná yẹn ọwọ́ ẹ̀ tó lọ fi pa iná yẹn ẹni tó lọ yọ CCTV ẹni tó ran ilé tó ti jáde torí pé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kúnnú rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú ẹ̀ ó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkú gbé e kalẹ̀ lórí ìsàn omi ta lẹ́ni tí yóò gun orí òkè rẹ̀ lọ ta ni yóò domi mọ́ rẹ̀ ẹni tí ó ní ọmọ àti àfún ẹni tí ò gbé ọkùnrin tó kò sì búra ẹ̀tàn ìran wọn rí ìbùkún gbà ní ọwọ́ Olúwa èyí nìran àwa tí sàfẹ́rẹ́ Ọlọ́run tí sàrọ̀rọ̀ Jacob ẹ gbé orí yín sí òkè ẹnu ọ̀nà gbé wọn sí òkè ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó sọ̀kalẹ̀ kó wá gba ètò yìí lónìí ta ló ọba ògo yìí lọ́wọ́ tó lè tó lágbára Olúwa tí ó lé agbára lé gbé orí yín sí òkè inú ọ̀nà kí a gbé wọn sí òkè ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó gba ohun tí a fẹ́ ṣe lónìí kó gbà á ta ló ọba ògo yìí Olúwa tó gbà tàwọn ará ìgbàanì Olúwa tó gbọ́ ti Elijah níjọ́ kìíní àná Olúwa tó gbọ́ ti Jésù Olúwa tó gbọ́ ti àwọn bàbá wa Oòduà lórí àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá Olúwa tó gbọ́ ti Muhammadu níjọ́ kìíní àná lórí àwọn ọ̀tá rẹ̀ ta ló ọba ògo yìí Olúwa lọ́rọ̀ òun ọmọ ogun òun náà ni ọba ògo dìde tẹ ìmọ́lẹ̀ rẹ nítorí ìmọ́lẹ̀ rẹ dé ògo Olúwa sì yọ ohun tí mo wí lónìí ó ti di àṣẹ agbára méje èdìdì méje ìtọ̀sán méje ẹ̀mí méje iṣu ọwọ́ ọkọ̀ ẹ̀gbẹ́ adé ẹ̀gún ọ̀rọ̀ méje lórí àgbélébó ní kó jí bẹ́ẹ̀ ilẹ̀ tó mọ́ lọ́ọ̀kún lónìí ilẹ̀ tó mọ́ lọ́ọ̀sà lọ́dọ̀ mi lónìí ohun tí mo bá ṣe lónìí ó ti rí bẹ́ẹ̀ nítorí pé wọ́n mú iyọ̀ lọ́jọ́ kìíní àná wọ́n ní ká mú wá sí orísun yẹn títí di bá a ṣe ń sọ yìí orísun náà ó sì di ìwòsàn títí láéláé bẹ́ẹ̀ ni aṣálẹ̀ kúrò ní ìlú náà. Mo kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run tó wípé má ṣe pa ẹnu rẹ mọ́ Ọlọ́run ìyìn mi lórí gbogbo àwọn tó pa àwọn ọmọ wa ní Lẹ́kì toll gate nílùú Nàìjíríà ní Èkó tí wọ́n mọ̀ sí Lagos nítorí ẹnu àwọn èèyàn búburú yà àná wọn ẹlẹ́tà wọ́n yà sílẹ̀ sí wa wọ́n ti fi ara wọn sọ̀rọ̀ sí wa wọ́n fi ọ̀rọ̀ ríra yí wa káàkiri wọ́n sì ń bá wa jà lé ànídìí nípa ìfẹ́ wọ́n ṣe ọ̀tá wa ṣùgbọ́n àwa ń gba àdúrà làwa ń gbà yìí a ò níbọn wọ́n sì fi ibi san ire fún wa àti ìríra fún ìfẹ́ wa yán ènìyàn búburú tí àwọn tí ó pa ọmọ wọn yẹn jẹ́ kí olùfisùn kó dúró lé ọwọ́ ọ̀tún rẹ̀ nígbà tí a ṣe ìdájọ́ wọn láti òní lọ kí a dá wọn lé ẹ̀bi kí àdúrà wọn kí ó di ẹ̀ṣẹ̀ níwájú aláàfáà níwájú babaláwo àti níwájú wòlíì kí ọjọ́ wọn kó kúrú kí ẹlòmíràn kó rọ́pò iṣẹ́ wọn ẹnikẹ́ni tí ó pa àwọn ọmọ tó ń pa ní tógèètì bá mi ṣí ètò yìí tó o bá ti mọ̀ pé ẹ̀mí ẹ̀ ò gbé kúrò lórí pláfọ̀mù yìí o ò tí gbọ́n kankan o kí àwọn ọmọ wọn kàn di aláìní bàbá ẹnikẹ́ni tó pa tó rán níṣẹ́ tó yọ CCTV tó paná ní tógèètì àtàwọn tó yìnbọn tógèètì kí ọmọ wọn kó di aláìní bàbá kó di aláìní yeye kí aya wọn kí ó di opó òjijì látòní lọ jẹ́ kí àwọn ọmọ wọn kí ó di alárìn kiri ọmọ tí ẹ fi owó tọ́ nílùú òyìnbó pátá ló mọ̀ di alárìn kiri wọ́n máa drọ́ọ̀gì ni wọ́n máa mú látòní lọ ẹ lọ́kọ́lẹ̀ tí wọ́n ṣàgbé kí wọ́n sì máa tọrọ oúnjẹ jìnnà síbi ahoro wọn jẹ́ kí alọ́nilọ́wọ́gbà kí ó gba ohun ìní wọn tí wọ́n ní kí àlejò kí ó rọ́pò iṣẹ́ wọn kí ẹnikẹ́ni má sí láti ṣe àánú fún wọn má yìí jẹ́ kí ẹnikẹ́ni kí ó sí láti ṣe ojú rere fún àwọn ọmọ wọn aláìní baba gbogbo àwọn ọmọ yìí tó bá wà lu òyìnbó pátápátá kò sẹ́ni tó máa ṣojú rere fún wọn torí gbogbo wọn wọ́n á di drug addicted ẹ lọ kọ́lẹ̀ kò sí kọ́mọ̀ rí bẹ́ẹ̀ kí a ké àwọn ọmọdé ọmọ wọn kúrò àti ìran wọn tí ń bọ̀ kí orúkọ wọn kí ó parẹ́ orúkọ yẹn á parẹ́ tọmọtọmọ kí a máa rántí ẹ̀ṣẹ̀ bàbá wọn lọ́dọ̀ Olúwa bẹ́ẹ̀ ni má ṣe jẹ́ kí a gbàgbé ẹ̀ṣẹ̀ àwọn ìyá wọn má yẹ ká nu ẹ̀ṣẹ̀ ìyá wọn nù jẹ́ kí wọn kí ó wà nínú iwájú Olúwa ní ìgbà gbogbo kí a lè máa rántí ká lè ké ìran wọn kúrò ní orí ilẹ̀ Yorùbá àti ní orí ilẹ̀ ayé nítorí tí wọn kò rántí láti ṣàánú ṣùgbọ́n wọ́n ṣe nínú ibi ní
sí àwọn ọmọ wọ̀nyí, àwọn ọmọkùnrin olùpọ́njú ní tóógèètì Lẹ́kí lẹ́kọ̀ọ́ ní Nàìjíríà, kí wọ́n lè máa pa oníròbìnújẹ́ ọkàn. Bí ẹ ti fẹ́ ẹ̀gún, bẹ́ẹ̀ ni kí ó dé sí yín. Bí inú yín kò ti dùn sí ire, bẹ́ẹ̀ ni kí ó jìnnà sí wọn. Bí ẹ̀yin ti fẹ́ ẹ̀gún wọ aṣọ bí ẹ̀wù aṣọ, bẹ́ẹ̀ ni kí ó wá sínú omi àti bí òróró sínú egungun yín. Kẹ́tì mọ̀ pé ìnira ti dé bá gbogbo yín lápapọ̀. Jẹ́ kí ó rí fún wọn gẹ́gẹ́ bí aṣọ tí wọ́n fi bo ara wọn àti fún àmùrè tí wọ́n fi gbàjà nígbà gbogbo. Èyí lè rìn àwọn ọ̀tá àwọn ọmọ tí wọ́n pa ní Lẹ́kí tógèètì ní Nàìjíríà ní àti ọwọ́ Olúwa wá. Ṣùgbọ́n ìwọ ṣe fún wa Ọlọ́run nítorí orúkọ rẹ, nítorí àánú rẹ, ìwọ gba gbogbo àwọn ọ̀dọ́ wa ní Nàìjíríà nítorí pé tálákà àti olùpọ́njú lé àwọn. Àyà mi sì ń gbọgbẹ́ nínú mi báyìí. Èmi ń kọjá lọ bí òjì títì sókè títì sẹ́yìn. Èmi ti sókè sọ́dọ̀ bí eṣú. Ekú mi sì lẹ̀ mọ́ mi lé ara nítorí ìgbà àwẹ̀. Ẹran ara mi ó gbẹ nítorí àìlọ́ra. Èmi dàbí ẹ̀gàn fún wọn pẹ̀lú. Èmi dàbí ẹ̀gàn, ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹ̀gàn mi báyìí fún wọn pẹ̀lú. Nígbà tí wọ́n wò ó, wọ́n mọ orí wọn sí mi. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mi orí á ní ẹ̀ wòlíì ò mọ gangan. Bẹ́ẹ̀ ni. Ràn mí lọ́wọ́ kó sì ràn gbogbo àwọn tó máa gbàdúrà lónìí lọ́wọ́. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob. Gbà wá gẹ́gẹ́ bí àánú rẹ o. Kí wọn kí ó lè mọ̀ pé ọwọ́ rẹ lè yí, ipé ìwọ Olúwa lè ó ti ṣe. Wọ́n mọ gẹ́gùn, ṣùgbọ́n ìwọ mọ súre fún gbogbo àwọn ọmọ ọ̀dọ́ wa nígbà tí wọ́n bá dìde. Kí ojú kó tì wọ́n, tán bá dọ́dọ̀ aláàfáà kójú ó tì wọ́n, bá dọ́dọ̀ babaláwo kójú ó tì wọ́n. Bí wọ́n kúnlẹ̀, bí wọ́n bẹ̀wọ̀ Ọlọ́run kójú ó tì wọ́n. Ṣùgbọ́n àwa ọmọ rẹ yóò sì máa yọ̀. Jẹ́ kí a fi ìtìjú wọ àwọn ọ̀tá ọmọ Yorùbá lé aṣọ, kí wọn kí ó lè fi ìdàrúdàpọ̀ wọn bo ara wọn bí ẹni pé ẹ̀wù. Àwa ó máa fi ẹnu wa yin Olúwa gidigidi nítòótọ́. Àwa ó máa yìn láàrin ọ̀pọ̀ ènìyàn nítorí yóò di dúró lé ọwọ́ ọ̀tún olùpọ́njú láti gbà á lọ́wọ́ àwọn tí wọ́n ń dá ọkàn rẹ̀ lẹ́bi. Àmín àti àmín. Ẹ wo bí mọ́mí àti dádì, mo fẹ́ ṣí ojú òpó fún abiyamọ méje. Ohun tí ẹ bá wò wípé ó tọ́ sí àwọn tán lọ pa ọmọ tó wà ní tógèètì yẹn, èmi á wá lọ parí iṣẹ́ wòlíì yẹn. Òun ló jẹ́ kí n gbé jáde. Tẹ́ ẹ bá wù yín kẹ́ ẹ lọ bẹ̀, kẹ́ ẹ gorí òkè. Ẹ bá wù yín kẹ́ ẹ lọ bẹ̀ Adébóyè, kẹ́ ẹ lọ bẹ̀ pásítọ̀ mi, gbogbo pásítọ̀, ẹ lọ bẹ̀ TB Joshua. Eléyìí máa mú yín torí pé èpè kì í fi bo forí burúkú bá yàn jà. Ẹ ti ṣe búburú, ibi kò sì ní kúrò nílé àṣẹ búburú. Bẹ́ẹ̀ ni ohun tí Olúwa wí nìyẹn. Tó o bá ti ṣetán láti pè wọlé kí ìmọ́lẹ̀ yẹ ká tó parí iṣẹ́ wòlíì yẹn, ẹ̀yin abiyamọ méje ni mo fẹ́ kẹ́ pè wọlé báyìí. Ẹ̀yin abiyamọ méje mo fẹ́ kẹ́ pè wọlé. Abiyamọ tòótọ́, abiyamọ tòótọ́. Ó yá, ojú òpó ti ṣí. Ẹ nílò àti dárúkọ yín tẹ́ bá ti wọlé. Ẹ má dárúkọ. Ẹ má bá mi fún wọn torí wọ́n máa gbà. Ọlọ́run ẹ̀mí ní. Ẹ o. Bàbá, àwọn abiyamọ akẹ́kọ̀ọ́ yìí láṣálẹ̀ yìí nítorí pé ẹ̀yin lẹ fún wa ní àṣẹ ní ẹnu. Ẹni nǹkan tó bá ti wù wá, òun ni ká fi ẹnu wa sọ. Mo wá sọ tàṣẹtàṣẹ gẹ́gẹ́ bí abiyamọ. Gbogbo àwọn ẹ̀dákẹ́dá wọ́n fi abí nínú obìnrin ni wọ́n fi ọ̀bẹ gbé òun fúnra rẹ̀ jáde nínú ara abiyamọ ni. Tí wọ́n pa àwọn ọmọ yìí, tí wọ́n pa wọ́n ní tógèètì ní wọ́n pa gbogbo wọn. Ọlọ́run ẹ̀mí mímọ́, mo kéèké ẹ̀ o, mo tún wá bẹ èṣù lọ́wọ́ ẹ̀. Èṣù láàánú ògiri ògbò. Ó bẹ̀rẹ̀ lọ máa físìtì wọn nígbàkan. Àṣẹ. Gbogbo ọwọ́ tó fi ṣùjú ọmọ yìí, wọ́n máa fi ọwọ́ yẹn, wọ́n máa bẹ̀rẹ̀ sí fi gbé àwọn ọmọ wọn. Àṣẹ Olódùmarè. Tó bá fi gba ọmọ, wọn ò ní jèrè ẹ̀. Àṣẹ. Ojú wọn máa rí lédè wọn. Àṣẹ. Gbogbo iṣan ara wọn máa rí lédè wọn. Àṣẹ Olódùmarè. Láti Elédùmarè. Nítorí pé wọ́n ti sọ àwọn ìyá àwọn ọmọ yìí, wọ́n sọ wọ́n sòkòkò alẹ́. Mo wá pè ẹ̀yin abiyamọ ní agbára ti àwọn abiyamọ. Gbogbo àwọn tó pa ọmọ tó wà ní Lẹ́kí, ọba òkè, mo fẹ́ káwọn náà ó wà nínú òkùnkùn ayérayé. Àmì àṣẹ. Òkùnkùn ayérayé ló máa wà. Ojú wọn, ara wọn, iṣan ara wọn, wọ́n ti gbàgbọ́ dèdè wọn. Àṣẹ Olódùmarè. Ní àṣẹ Elédùmarè, nítorí pé wọ́n ọmọ tó tiraka tó ń pọ́n láti kékeré títí dé yunifásitì. Ẹ̀tọ́gbọ́n ni wọ́n béèrè. Bẹ́ẹ̀ni. Ẹ̀jẹ̀ mú wọn, ẹ pa wọn, ẹ fi wọ́n pàyà wọn lẹ́kún. Bí ọmọ aráyé wọ́n ṣe máa fi àwọn gbogbo ọmọ tẹ́ kí wọ́n ṣe máa fi payé lẹ́kún. Àmì àṣẹ Olódùmarè. Ẹ ò ní jèrè
àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ Olódùmarè. ọmọ yín fò lófurufú lágbára Elédùmarè tó bá ti ń balẹ̀ báyìí ó máa kú pìpìpì. àmì àṣẹ Olódùmarè. láṣẹ Elédùmarè gbogbo àtọ́tẹ́ ẹbí ẹ ò ní jẹ wọn mọ́. àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ Olódùmarè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ àṣẹ Olódùmarè. ẹ ṣe ẹ ò ní sọmọ nù ẹ ṣeun. abiyamọ kìíní nìyẹn abiyamọ kìíní nìyẹn ó kó abiyamọ kejì àwọn abiyamọ méje ni mo fẹ́ kẹ́ pè wọlé ìgbé tẹ́ ẹ ké níjọ́ tí ẹ kígbe ọmọ tẹ́ ẹ kígbe tán ké sí omi tómi dáhùn tẹ́jẹ̀ jáde lára ẹ̀yin abiyamọ ẹ fi sọ ohun tó máa gbẹ̀yìn àwọn tó pa àwọn ọmọ wa yẹn ẹ fi sọ fún wọn. àti ẹni tó pa kámẹ́rà àti ẹni tí tó kúná àti ẹni tó fún wọn ní ọ̀dà láti ìbọn gbogbo wọn pátápátá gbogbo wọn kan wọ́pọ̀ ni. àṣẹ Olódùmarè. kọ́ máa jèrè ọmọ wọn. àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ Olódùmarè. kí wọ́n gbọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà létí. àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ. tó o ti rí bẹ́ẹ̀. àwọn ọmọdọ́mọ wọn gbogbo wọn pátápátá wọn gbọdọ̀ pa láàánú títí pé. àmì àṣẹ Olódùmarè. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni kò rí o. àṣẹ. bẹ́ẹ̀ ni kò rí o. àṣẹ. ẹ ṣé gan ni o. ẹ ṣé ṣe àdúpẹ́ o. ẹ ṣeun. ẹ máa pè wọlé abiyamọ kejì nìyẹn ó kó abiyamọ márùn sí abiyamọ márùn méje ni méje la nílò ẹni tí agbára ẹ ò bá gbé kó máa sá kúrò lórí ètò ẹni tí agbára ẹ ò bá gbé àṣẹ àbùjọ yìí kó máa ẹ máa lọ kò dín dandan ká ìwà ń bẹ ẹ ti wọlé. ògo ni fún Olúwa lókè ọ̀run. hallelujah. ògo ni fún Olúwa ní òkè ọ̀run. hallelujah. ògo ni fún Olúwa ní òkè ọ̀run. hallelujah. a fi ọpẹ́ fún Olúwa nítorí tó ṣeun nítorí tí àánú ẹ̀ dúró títí láéláé. a dúró gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrójú Elédùmarè lẹ́yìn. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí abiyamọ ilé àti ti o. mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrójú Elédùmarè. ibi tó bá da igba apẹ̀rẹ̀ sínú olùkọ́ mú kọ̀ọ̀kan bọ̀ wálé. ìkó ló máa mú. bẹ́ẹ̀ni. gbogbo àwọn tó pa àwọn tó kú ní Lekki toll gate. bẹ́ẹ̀ni. ní Nàìjíríà. tán lọ́wọ́ sí. wọ́n bá di igba wọ́n bá sa igba apẹ̀rẹ̀ sínú wọn nílùú ìkọ̀kọ̀ bọ̀ wálé. àmì àṣẹ Ọlọ́run. Ọlọ́run púpọ̀ nígbà tí a bá yẹ lórí ọ̀fẹ́ awé má yẹ wọn àsìkò má tà sí agbára lọ́wọ́. gbogbo ohun tó jẹ́ ayọ̀ àti ìdùnnú wọn bá fi ṣùjọ lẹ́yìn lórúkọ ní sábà sọ ọ́ lòkulù. àmì àṣẹ. gbogbo ẹbí apáyé àtàbí àwọn òde ọ̀run mẹ́tọ̀ sí wọn lẹ́yìn. àmì àṣẹ. àmì àṣẹ. àmì àmì àṣẹ. àmì àṣẹ. àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ. àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ Olódùmarè. bẹ́ẹ̀ ni. àmì àṣẹ. àmì àṣẹ Olódùmarè. mímọ́ mímọ́ mímọ́. lórúkọ Jésù Kristi ní apá àdúrà. àmì ẹ ṣeun ya wa ẹ ṣeun àmì ẹ ti wà ń bẹ̀ ẹ ti wà ń bẹ̀ ok ìpè pọ̀ jù ṣùgbọ́n ẹ má bínú méje la nílò àwọn táṣẹ bá ti wà lẹ́nu ẹ̀ ló máa wọlé ẹ ti wọlé ẹ ti wọlé. ẹ kalẹ́ bàbá lórúkọ Jésù gbogbo ẹ̀dá tàbí nínú obìnrin àbí tá a gbé jáde nínú obìnrin tó fi àwọn ọmọ ṣòfò àwọn ọmọ tó ń jà fún ráìtì wọn ní Nàìjíríà tó fi wọ́n ṣòfò ẹ̀mí mímọ́ fi wọ́n ṣòfò àmì àṣẹ Olódùmarè. gbogbo tó ń ṣẹlẹ̀ sí ìdílé Áhábù àti Jésíbẹ́lì ojú ó ṣẹlẹ̀ sí ìdílé wọn ni àṣẹ Olódùmarè. Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ àmín. àwọn ọmọ ohun tó yẹ káwọn àgbà ṣe àwọn ní pé tí ọmọdé bá ń gégi àgbà ló máa mọ ibi tó máa wó sí. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn àgbà Nàìjíríà tó ní pé igi wó lu àwọn ọmọ tó sì fúnra wọn tó wá ti igi lu àwọn ọmọ bẹ́ẹ̀ lọ́lọ́run alààyè tí ó ṣe ti igi lu wọn. àmì àṣẹ. Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ bẹ gbogbo àgbàlagbà gbogbo ẹ̀ta bínú obìnrin ó ṣe ọmọdé ó ṣe àgbà ó ṣe ọkùnrin ìṣe obìnrin tó mú àwọn ọmọ innocent children tó protest peacefully tó wá ju tọ́ọ̀gì sí wọn tó ju Nàìjíríà àmì tá a lè identify sí wọn
bẹ́ẹ̀ náà ṣe ní identify òkú wọn. àmì àṣẹ Olódùmarè. ọlọ́run àlàyé ò ní jẹ́ kó identify òkú wọn. àmì àṣẹ Olódùmarè. ẹnì kẹrin nínú iná ìlérú kò ní jẹ́ kó identify òkú wọn. àmì àṣẹ Olódùmarè. bólúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ. bẹ́ẹ̀ ni. gbogbo mi jẹ́ òbí ẹni tó bímọ ẹni tí ò bímọ àwọn abiyamọ àtàbíyamọ ayé gbogbo mi jẹ́ obìnrin gbogbo mi jẹ́ ọkùnrin tí wọ́n ta ẹ̀jẹ̀ tá à ń sùn lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó ta sílẹ̀. bẹ́ẹ̀ ni. ọlọ́run àlàyé ó béèrè. àmì àṣẹ. ọlọ́run ṣe bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ Bẹ́lì lọ́wọ́ Kénáánì. bẹ́ẹ̀ ni. ọlọ́run ó béèrè ẹ̀jẹ̀ àmì àṣẹ Olódùmarè. gbogbo ẹni tó lọ́wọ́ pátá gbogbo ẹni tó lọ́wọ́ pátá gbogbo ẹni tó lọ́wọ́ pátá. bẹ́ẹ̀ ni. imagine my dear brother kí àwọn mínísítà tó wá ní àwọn lọ ṣe kọ́nsọ́lẹ́ǹtì fọlọ́ ṣé ọmọ Sanwó-Olú kù ni. ó yà mí lẹ́nu. ní Nàìjíríà gbogbo ẹni tó lọ́wọ́ sí ìbànújẹ́ àti ẹkún ebi ọmọ Nàìjíríà tá à ń ṣiṣẹ́ bí ẹni tó ń tẹ̀lé lọ́wọ́ àmì àṣẹ Olódùmarè. bọ́lá ṣe béèrè lọ́wọ́ àwọn fámìlì Jésíbẹ́lì lọ sí Ọlọ́run ó béèrè lọ́wọ́ àmì àṣẹ Olódùmarè. we stand for one Nigeria. We stand for one Nigeria. We stand for one Nigeria and we stand for the new Nigeria. We stand for the new Nigeria. We stand for the new Nigeria. Gbogbo ẹni tó bá ní kò ní ṣe ṣe wọ́n fi ẹ̀mí wọn lẹ́yìn wọ́n fi ẹ̀mí wọn gbogbo ẹni tó tẹ ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tóbi ti sweat tóbi ti nínú owó cooperative nínú owó lónù láti tó àwọn ọmọ tẹ̀wá ní pé àwọn ọmọ ìyá àwọn wá fi wọ́n ṣòfò dànù. jèrè ọmọ Olúwa ti bẹ tẹ̀mẹ̀rẹ̀ ọ̀hún ní jèrè ọmọ àmì àṣẹ. bẹ́ẹ̀ni táwọn ọ̀nà ìtẹ́ka yẹn òun náà la wa kà fún wọn bẹ́ẹ̀ni gbogbo ọ̀rọ̀ yẹn ó máa ṣẹlẹ̀ wọn àmì àṣẹ Olódùmarè. gbogbo ẹni tó ní kò ní sí Nàìjíríà kò ní sálàáfíà tó sọ pé òun àfòun gbójú dé fẹ́ràn òṣèré bẹ́ẹ̀ ni Ọlọ́run ó ṣe ìdájọ́. àmì àṣẹ. gbogbo ọba tó ní àfòun gbogbo ìjòyè gbogbo ọlọ́lá gbogbo ẹni ńlá ló tó ní àfòun Nàìjíríà bí Nebukadnesari bó ṣe ṣe àtòun bẹ́ẹ̀ ni Ọlọ́run fi fàjùlọ Ọlọ́run ó fàjùlọ hàn. àmì àṣẹ Olódùmarè. àwọn tó ní alára tó ń gun ẹṣin kúkú ní Nàìjíríà Ọlọ́run ó dájọ́ fún wọn. àmì àṣẹ Olódùmarè. yóò sì rẹ wọn bọ́. àmì àṣẹ Olódùmarè. Ọlọ́run ó rẹ wọn bọ́. àmì àṣẹ Olódùmarè. Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ bẹ́ẹ̀ni. Ọlọ́run àná yóò gbọ́ ìpè wa. àmì. yóò gbọ́ ìpè wa. ó ti rí bẹ́ẹ̀. yóò ẹ̀jẹ̀ àwọn ọmọ yẹn ó sì ké fún vengeance. àmì àṣẹ Olódùmarè. The Bible say vengeance is mine. Yes. That is what God says. àwọn ọmọ yẹn Ọlọ́run ó béèrè ẹ̀jẹ̀ wọn. Amen. àwọn ọmọ yẹn ẹ̀jẹ̀ wọn yóò béèrè. àmì yóò àṣẹ. sì dìde fún vengeance. àmì àṣẹ ẹ̀jẹ̀ Olódùmarè. ọmọ yẹn ó dìde fún vengeance. àmì àṣẹ Olódùmarè. a dá gbogbo ìdájọ́ padà sọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. a dá gbogbo ìdájọ́ padà sọ́dọ̀ Bẹ́ẹ̀ni. Ọlọ́run torí ó ní pé vengeance is mine. Bẹ́ẹ̀ni. mo sì gbàdúrà wípé Ọlọ́run ó gbà ẹ̀san. Àmín. Ọlọ́run ó gbẹ̀san bó Àṣẹ ṣe Olódùmarè. gbẹ̀san lórí Jésíbẹ́lì àti ọkọ rẹ̀ àti ìdílé rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe gbẹ̀san àmì àwọn àṣẹ. ọmọ. Ọlọ́run ó gbẹ̀san àwọn ọmọ. Àmì àṣẹ. ìgbé abiyamọ ó gbẹ̀san àwọn Àmì ọmọ. àṣẹ. oṣù mẹ́sàn-án ó béèrè. ikú Jésù ó béèrè. àmì àṣẹ Olódùmarè. Jésù sọ pé ó parí lórí ìjà àgbélébùú gbogbo ẹni tó sọ pé ọ̀rọ̀ yẹn ò ní wá sí ìṣẹ́ ní Nàìjíríà pé wàhálà àti ìdààmú parí lórí ayé wa tó ní ọ̀rọ̀ yẹn ò ní wá sí Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ àgbélébùú yẹn ó wà bí. àmì àṣẹ. ọ̀rọ̀ àgbélébùú yẹn ó bẹ̀ Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ọ̀rọ̀ àgbélébùú yẹn ó fi. Àmì àṣẹ. lórúkọ Jésù Kristi Olúwa wa. àmì àmì lórúkọ Jésù. ẹ ti wà ń bẹ̀. ẹ lé o ẹ ká sàn sàn. ẹ ti wà ń bẹ̀ ó yá àdúrà yẹn lẹ máa gbọ́ ó yá. mo fẹ́ fi ọjọ́ tí mò ń kérora lórí ọmọ bíbí. òun mo fẹ́ fi ṣépè fún wọn. bẹ́ẹ̀ ni ìyẹn gangan là ń sọ ìyẹn gangan. pípẹ́ ọmọ lára mi jáde. mo wá fi sọ àsọtẹ́lẹ̀ sínú gbogbo àwọn ọmọ ẹ̀dá tí wọ́n wà ní Nàìjíríà tí wọ́n jẹ́ olórí wa tí wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ dà. bẹ́ẹ̀ ni. wípé láti wákàtí ìlọ kí nira kó bẹ̀ sí dé bá wọn. àmì àṣẹ Olódùmarè. tí wọ́n bá mu omi kó bẹ̀ sí sápá wọn lórí. àmì àṣẹ Olódùmarè. tí wọ́n bá mu omi wẹ̀ kí ó bẹ̀ sí gbòdì lára wọn. àmì àṣẹ Olódùmarè. kíbi tí ó léwu kí wọ́n tewé dé kí wọ́n ta gbogbo dé. bẹ́ẹ̀ ni. kí gbogbo ẹ̀ kó bẹ̀ sí wọlé lẹ́sẹ̀ àmì àṣẹ Olódùmarè. wọn náà kó bẹ̀ sí gbé ọmọ wọn sí. àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ Olódùmarè. lórí ẹbí ni lórí ará ni lórí ìyàwó ni lórí àwọn ọkọ fúnra wọn kó bẹ̀ sí máa ké pé owó àmì àṣẹ Olódùmarè. bẹ́ẹ̀ ni. gbogbo ibikíbi tí wọ́n kówó wá sí tí wọ́n jẹ wá lájẹkù sáyé wọ́n jà máa rìnrìn àjò láti máa jẹ̀bi pé kí la kò nílùú wa ní wákàtí yìí lọ pẹ̀lú omi ojú lójú gbogbo àwọn òbí ní wákàtí ọ̀wọ̀ yìí mo pa àṣẹ pẹ̀lú ọwọ́ agbára wípé kí gbogbo wọn kí wọ́n bẹ̀ sí máa gbé ọmọ wọn sí àmì àṣẹ. kí wọ́n aládàmú kó bẹ̀ sí máa jẹ́ àmì àṣẹ Olódùmarè. tí wọ́n bá ń fọṣẹ wẹ̀ tí wọ́n bá ń fi omi wẹ̀ kó máa gbòdì lára àmì àṣẹ Olódùmarè. kí gbogbo ibikíbi tí wọ́n bá sáde wípé kí wọ́n bá wọn rẹ́ èpè yìí kò ní orí àti àwọn àtàwọn ẹni náà bẹ́ẹ̀ ni. kí iná òun kó bẹ̀ sí máa jó àmì wọn àṣẹ láti Olódùmarè. wọlé. Kí iná òun kó bẹ̀ sí máa jó wọn àmì láti àṣẹ wọlé. Olódùmarè. Kí Ọlọ́run kó wá mú àrá rẹ̀ láti òkè
òkè ọ̀run wá kó bẹ̀ sí máa fi sán pa gbogbo wọn. àmì àṣẹ Olódùmarè. kí Ọlọ́run kó fi ọ̀rẹ́ kó fi sán pa gbogbo wọn. àmì àṣẹ Olódùmarè. láti gbóhùn kankan wọn nílẹ̀ Nàìjíríà mọ̀ kí Ọlọ́run kó pa wọ́n run fún wa bẹ́ẹ̀ ni kó ṣe rí. àmì àṣẹ. Jésù Kristi Olúwa wa. àmì. ó yá ẹ fàyà. ẹ bá mi ṣí Esther 4:14. Ẹ́sítérì. Esther 4:14. nítorí bí ìwọ bá pa ẹnu rẹ mọ́ pátápátá ní àkókò yìí nígbà náà ni ìrànlọ́wọ́ àti ìgbàlà àwọn Júù yóò dìde láti ibòmíràn wá. tí a bá pa ẹnu wa mọ́ tá a fi èpè ránṣẹ́ sí àwọn wọ̀nyí. bẹ́ẹ̀ni. nǹkan tí Esther sọ nìyẹn. ṣùgbọ́n àti ilé bàbá wọn. àwọn tó lọ́wọ́ nínú ikú àwọn ọmọ yìí. bẹ́ẹ̀ni. àti ilé bàbá wọn àti ẹbí àti ará àti ojúlùmọ̀ àti àwọn ọmọ wọn yóò parun. àmì àṣẹ Olódùmarè. Psalm 69 verse 22 jẹ́ kí tábìlì wọn kí ó di ìkẹ́kùn níwájú wọn. bẹ́ẹ̀ni. lórúkọ Jésù Kristi. àmì àṣẹ Olódùmarè. gbogbo ibikíbi gbogbo ẹnikẹ́ni tó ń kún wọn lọ́wọ́ ṣiṣẹ́. gbogbo ẹnikẹ́ni tó lọ ń bá. ìbáàjẹ́ wòlíì ìbáàjẹ́ adáhunṣe. bẹ́ẹ̀ni. ìbáàjẹ́ aláàfáà kan ní jẹ́ kí tábìlì wọn kó di ìkẹ́kùn níwájú wọn. àmì àṣẹ Olódùmarè. jẹ́ kí ojú wọn kí ó ṣú kí wọ́n má lè ríran mọ́. àmì àṣẹ. lórúkọ ti Jésù Kristi. àmì àṣẹ Olódùmarè. àtàwọn ọmọ wọn àti ìdílé wọn àti aya wọn jẹ́ kí ojú wọn kí ó ṣú kí wọ́n má lè ríran mọ́. jẹ́ kí ẹ̀gbẹ́ wọn kó máa gbọ̀n. àmì àṣẹ Olódùmarè. Psalm 69 verse 23 ló yes sọ bẹ́ẹ̀. yes. nígbà gbogbo kí ẹ̀gbẹ́ wọn kó máa gbọ̀n nígbà bẹ́ẹ̀ni gbogbo. bẹ́ẹ̀ni. dá ìrònú rẹ lé wọn lórí Olúwa bí ìrònú rẹ bá mi dà lé wọn lórí. àmì àṣẹ Olódùmarè. orúkọ ẹ̀jẹ̀ Jésù Kristi níbikíbi tó bá wà wọ́n ń jẹun ni wọ́n ń mọmi ni ohunkóhun tó wù kọ́ lè bá ṣe Olúwa Ọlọ́run alágbára ó ní káwọn kó pípé pè ọ́ ó ní wọn yóò gbọ́gbé ẹ̀bẹ̀ wa tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí àwa kígbe pè ọ́ lórí ẹ̀jẹ̀ àwọn ọmọ yìí àwọn ọmọ tó gbẹ̀mí wọn lójijì yìí Olúwa Ọlọ́run alààyè jẹ́ kí ìrònú rẹ kó dé bá wọn. àmì àṣẹ Olódùmarè. ìrònú rẹ kó jẹ́ kó dé bá Bọ́lá Tinubu. àmì àṣẹ Olódùmarè. àmì àṣẹ Olódùmarè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni iye àwọn tó ti pa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ohunkóhun tó wù kọ́ ibi ohunkóhun ẹnikẹ́ni tó wù kó lè pè bẹ́ẹ̀ni àtẹni tó lọ yọ kámẹ́rà àtẹni tó paná lórúkọ Jésù Kristi ìrònú rẹ jẹ́ kó dé bá wọn. àmì àṣẹ Olódùmarè. tó bá mọ omi kó máa gbòdì lára àmì àṣẹ Olódùmarè. tó ń jẹyọ kó máa gbòdì lára àmì àṣẹ Olódùmarè. lórúkọ ti Jésù Kristi lára nítorí pé ó sọ pé ọmọ láṣẹ ni wọ́n ó ní ká máa pàṣẹ àwa ń pàṣẹ lọ́wọ́lọ́wọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run ìlérí ẹ̀mú ọba tó ń gbọ́gbé àwọn àyànfẹ́ níwọ̀n ọ̀gá tá a fọ́n kọ́kọ́ kún wọn sí bẹ́ẹ̀ni tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni àdúrà tọjọ́ òní àdúrà tàṣálẹ́ yìí bẹ́ẹ̀ni yóò jẹ́ ìtẹ́wọ́gbà àmì àṣẹ Olódùmarè. àti múlá sílé àṣẹ bẹ́ẹ̀ni Jésù Olúwa wa. àmì àṣẹ Olódùmarè àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ. ní orúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ ẹ̀mí náà Olúwa Ọlọ́run alágbára ìhòòhò ni mo wà báyìí ìhòòhò ìbí báyìí ni mo wà bí wọ́n ṣe bí mi ni mo ṣe wà yìí Olúwa gbogbo ẹnikẹ́ni tí a bí nínú obìnrin àbí tí a gbé jáde nínú obìnrin tó wà nínú òkùnkùn tó ń ta fà sínú tó wà nínú òkùnkùn tó ń ta fà sínú ìmọ́lẹ̀ ó ní orílẹ̀-èdè Nàìjíríà pé orílẹ̀-èdè Nàìjíríà ò ní gbogbo ìrọ̀rùn ní bá orílẹ̀-èdè Nàìjíríà tó sọ yí pé gbogbo àwọn ọmọ tí wọ́n ń protest fún ẹ̀tọ́ wọn tó sọ yí pé tó ní kó lọ pa wọ́n gbogbo ẹnikẹ́ni ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni tó sọ yí pé kó lọ pa ọkọ tó ní kí wọ́n lọ pa iná tó yọ CCTV ó wà níbẹ̀ Olúwa Ọlọ́run alágbára Olúwa Ọlọ́run alágbára bàbá bá mi pa wọ́n rẹ́ tọmọtọmọ àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ bẹ́ẹ̀ni àmì àṣẹ Olódùmarè. gbogbo ẹnikẹ́ni tó wà nínú iṣẹ́ òbí tó ń ṣiṣẹ́ òbí tó ń sọ yín pé orílẹ̀-èdè Nàìjíríà kò ní ní sinmi àbí kò ní ní ìṣúra Olúwa Ọlọ́run alágbára ilé ìmọ̀kọ́ máa jó tọmọ àmì àṣẹ àmì àṣẹ Olódùmarè bẹ́ẹ̀ni kan wọ́kú ikú àwọ̀kú kó wà àárín wọn. ọkùnrin ni obìnrin ni ìwọ Bọ́lá Tinubu àti ìwọ Sanwó-Olú àti gbogbo àwọn tó ń lọ́wọ́ sí àti gbogbo àwọn SARS
gbogbo àwọn tó lọ́wọ́ sí lábẹ́ inú bẹ́ẹ̀ ni. àwọn tí wọ́n protest peacefully olúwa ọlọ́run alágbára o wọ́n sọ yín pé afẹ́fẹ́ ò ní fẹ́ kó má pọn igi oko lára kí afẹ́fẹ́ kó má gbé gbogbo nǹkan tí mò ń sọ yìí kárọ̀ kó rọ̀ mọ́ àṣẹ Olódùmarè àṣẹ Olódùmarè àmì àṣẹ Olódùmarè bẹ́ẹ̀ ni bèpè dànù kò lè ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni bóyá babaláwo ni àbí àǹfààní wọ́n sọ pé òun máa ṣiṣẹ́ fún yín àbí wọ́n máa wẹ̀ fún yín àbí wọ́n máa wẹ̀ pẹ̀lú òun máa dèpè ni bẹ́ẹ̀ ni àṣẹ Olódùmarè bẹ́ẹ̀ ló máa ṣe rí ní àṣẹ ti bàbá ní àṣẹ ti ọmọ ní àṣẹ ti ẹ̀mí mọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. àmì àṣẹ Olódùmarè ẹ ṣeun ok ṣé àwọn ìpè mo sọ mo ní tí n bá ti bẹ̀rẹ̀ mo ní ọ̀pọ̀lọpọ̀ ló máa sá lọ lórí ìkànnì yìí ibẹ̀ lẹ́tí máa mọ̀ wọn tó ń bá wa lọ nígbà tá a bẹ̀rẹ̀ àdúrà yà ń lọ sí bíi 600 àwọn 200 ti yá dànù àwọn 200 wọ́n yá dànù nítorí pé wọ́n ti mọ̀ pé eléyìí àwọn abiyamọ eléyìí ọmọ tó pè wọlé wọ́n ti sáyẹn ìyá tó pè wọlé láàsì wọn ní bí Ọlọ́run ṣe wà ló ń ṣe bẹ́ẹ̀ ni torí mo rántí gbà náà lọ́hùn gbà tí mo bí second born mi tí wọ́n fa ẹ̀jẹ̀ lára mi mo dákú nígbà tí mo ti ń rí àwọn aláṣọ funfun tó ń kọrin ọmọ mi yẹn wà ń bí báyìí mo sọ ní with God mo dákú ni ìyá wọn gbọ́ bẹ́ẹ̀ wọ́n máa rẹ́rìn ni wọ́n máa wò mí lórí ètò báyìí ṣé mùsùlùmí ni yín sà torí mùsùlùmí afẹ́ gbọ́ àdúrà látọ̀dọ̀ mùsùlùmí ẹyọ kan péré. àbáláyé lélẹ́yìí o. ó yá ó yá ó yá ẹ fún wọn. ògúnlákàyé. o ọ̀ṣìmọ́lẹ̀. alátàrí ọgbọ́n. ògúnláàlú. èṣùláàlú ògiri oko. onílé oríta. gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ ní kó àwọn ọmọ yẹn. èṣù wọ́n béèrè oúnjẹ fún ni o. wọ́n béèrè èṣù jẹ́jẹ́ lójókòó ẹ o. wọ́n béèrè fún wọ́n ti rí téèyàn bá béèrè á rí. bẹ́ẹ̀ni wọ́n béèrè fún wọ́n lọ fún ládìjẹ bẹ́ẹ̀ni. oko kíbi tó àwọn ọmọ ẹ bá wà àlùbáríkà ò ní tọ́ sí wọn ògúnláàlú ló máa pa wọn. àmì àṣẹ Olódùmarè. ògúnláàlú èṣù láàlú àti wọn débi tó máa pa wọn dànù. àmì àṣẹ Olódùmarè. wọ́n ní rí jẹ wọ́n ní rí mú. àṣẹ akọ aláǹgbá ìṣẹ̀rù mẹ́fà. àṣẹ wà. akọ aláǹgbá ìṣẹ̀rù mẹ́ta ẹ̀rọ ní ìṣẹ̀rù. àṣẹ wà. wọ́n bẹ jí náà rọ̀. àdàbí kan bá fomi wẹ̀. àṣẹ wà. kọ́ bá ti fomi wẹ̀ akọ̀wọ̀n nára kọ́ ló kọrin kan. akọ̀wọ̀n kọ́ bá lọ sí àṣẹ sí wọn nára. àṣẹ Olódùmarè. bó ń ṣe mẹ́rin wọn rẹ̀. bó ń ṣe mẹ́rin rẹ̀ lọ́jọ́ tèmi. àwọn oníṣẹ̀ṣe ìsọ̀rọ̀. ṣé bàbá mi tó àṣẹ wà bẹ́ẹ̀ ni òkú àgbàdo kì í bólókò dìgbàró bẹ́ẹ̀ ni òkú àgbàdo kì í bólókò dìgbàró ẹ bá mi fi ara ìyà tí wọ́n fi jẹ àwọn ènìyàn débi wípé ẹ kó palliative food tó dá lọ́fẹ̀ẹ́ fún yẹn dẹ̀ lọ kó pamọ́. ó mọ̀ ṣe o èyí tá a wí náà ni arọ̀ ọ̀run ti lọ tán ẹ wú àwọn èèyàn mọ́yẹ́ dàbí eṣiṣi lẹ́nìkan wá sọ fún mi pé kí ló fa tèpè báyìí kí ló ṣe báyìí kí lè ṣé èpè gan ò ṣẹ́ra ẹ̀ ẹ̀yin ẹ wo ẹni tó gun orí rìn tó bá já kú ńkọ́ èèyàn lọ gún wọ́n dẹ̀ kó pamọ́ ẹ̀yin olóṣèlú ní ìlú tí mo wà yìí tí n bá gbé aago báyìí pé ebi ń pa mí nínú ilé ẹnu ọ̀nà mi wọ́n máa gbé raw food wọ́n máa gbé wá síbẹ̀ eléyìí tó ń ti sè wọ́n máa gbé wá síbẹ̀ tí n bá pè ń sìn kí ló máa mú mi lọ máa baná jẹ́ kí ló máa mú mi lọ jálé onílé mi ò ní lè jálé onílé náà àwa awítán ẹnìkan ni wọ́n ń ṣépè oní wọ́n ìtọ́wọ́ ara àjà lẹ́yìn wà ara àjà òun lẹ́yìn wà kò yẹ yín ntí ò yẹ yín nìyẹn mo sì lè ẹ̀ gbogbo àwa tí a wà lórí ìkànnì àbí tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ máa bá mi sọ pé nítorí tí àánú rẹ̀ dúró láéláé nǹkan tí mo fẹ́ máa gbọ́ nìyẹn ẹ jọ̀ọ́ ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ fi ọpẹ́ fún Ọlọ́run àwọn ọlọ́run nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún onìkan tí ń ṣe ìyanu ńlá nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún ẹni tó fi ọgbọ́n dá ọ̀run nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún ẹni tó tẹ̀lẹ̀ lórí omi nítorí tí àánú rẹ̀ dúró láéláé
fún ẹni tí ó dá àwọn ọ̀mọ́lẹ̀ ńlá nítorí tí àánú rẹ̀ dúró láéláé, oòrùn láti jọba ọ̀sán nítorí tí àánú rẹ̀ dúró láéláé, òṣùpá àtàwọn láti jọba òru nítorí àánú rẹ̀ dúró láéláé, fún ẹni tí ó kọlù Íjíbítì lára àwọn àkọ́bí wọn nítorí tí àánú rẹ̀ dúró láéláé, ó sì mú Ísírẹ́lì jáde kúrò ní àárín rẹ̀ nítorí tí àánú rẹ̀ dúró láéláé, pẹ̀lú ọwọ́ agbára àti apá nínà nítorí tí àánú rẹ̀ dúró láéláé, fún ẹni tí ó pín Òkun Pupa ní ìyà nítorí tí àánú rẹ̀ ó dúró láéláé, ó sì mú Ísírẹ́lì jáde kúrò ní àárín rẹ̀ nítorí tí àánú rẹ̀ dúró láéláé, ó mú ọmọ Yorùbá jáde sí ilẹ̀ wọn nítorí tí àánú rẹ̀ dúró láéláé, ṣùgbọ́n ó fi àwọn ẹni bí àwọn ẹni ègbé politician àwọn ẹni ìkà ní Nàìjíríà ó fi pamọ́ sínú ogun òkùnkùn bram nítorí tí àánú rẹ̀ dúró láéláé, fún ẹni tí ó sin àwọn rẹ̀ lágbìn ìjà nítorí tí àánú rẹ̀ dúró láéláé, fún ẹni tí ó kọlù àwọn ọba ńlá nítorí tí àánú rẹ̀ dúró láéláé, ó sì pa àwọn ọba olókìkí nítorí tí àánú rẹ̀ dúró láéláé, Síhónì ọba àwọn Báṣánì nítorí tí àánú rẹ̀ dúró láéláé, àti Ógù ọba àwọn Báṣánì nítorí tí àánú rẹ̀ dúró láéláé, ó sì fi ilẹ̀ wọn fún ni ní ìní, ó fi ilẹ̀ Yorùbá fún wa ní ìní nítorí tí àánú rẹ̀ láéláé, ìní fún àwọn ọmọ Yorùbá ọmọ Odùduwà ìránṣẹ́ rẹ̀ nítorí tí àánú rẹ̀ láéláé, ẹni tó rántí wa ní ìwà ìrẹ̀lẹ̀ wa àwa Yorùbá ò fẹ́ wàhálà nítorí tí àánú rẹ̀ láéláé, ó sì dá wa ní ìdèlé ọwọ́ àwọn ọ̀tá wa Buhari nítorí tí àánú rẹ̀ láéláé, ẹni tó fi oúnjẹ fún ẹ̀dá gbogbo, ebi ò ní pa àwọn ọmọ wa mọ́ nítorí tí àánú rẹ̀ láéláé, ẹ fi ọpẹ́ fún Ọlọ́run àwọn ọlọ́run nítorí tí àánú rẹ̀ ó dúró láéláé. Àmín 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 lórúkọ Jésù. Ẹ fún mi ní ìṣẹ́jú kan, ẹ bá mi fún mi ní orin ayọ̀ yẹn, ọmọ onílẹ̀ fẹ́ lólẹ̀, ẹ fún mi ní orin yẹn kí gbogbo wa ká jó ìṣẹ́jú méjì kí n lọ parí iṣẹ́ wòlíì. Ìwòwò ni màá ti lọ parí ẹ̀. Tẹ́ bá dẹ̀ mọ̀ wípé babaláwo yín àti wòlíì àwọn pásítọ̀ èké yín tí bá ti túra mi sí wòwò, ẹni kan ṣàgùn bẹ́ẹ̀ yẹn kí kúkú jáde láti inú ilé mi, kí n jáde lọ kí kúkú rìn wòwò bẹ́ẹ̀ kí n má lè padà wá. Ìgbà yẹn ni máa mọ̀ pé lóòótọ́ àdúrà yín ó gbà lé mi lórí, ṣùgbọ́n tí n bá wá padà wá sórí ìjókòó yìí tí ń jí bàjẹ́. Ẹ fún wa lórí yẹn. Ó yá ilé ti yá gbogbo ọmọ Odùduwà, ilé ti yá gbogbo ọmọ Odùduwà, ilé ti yá ilé ti yá gbogbo ọmọ Odùduwà, gbogbo ọmọ Odùduwà yá o, ilé náà yá o, ilé ti yá gbogbo ọmọ Odùduwà, ewu rẹ bàjẹ́ lọ wá padà wáyé o, ilé ti yá gbogbo ọmọ Odùduwà, lágùntàn bàjẹ́ lọ wá padà wáyé o, ilé ti yá gbogbo ọmọ Odùduwà, ìyà tó jẹ wá tó afẹ́gbà ìsinmi, ilé ti yá gbogbo ọmọ Odùduwà, ẹ̀yin lẹ́lẹ́ wá títí títí fi sún wà kó kiri, ilé ti yá gbogbo ọmọ Odùduwà, Yorùbá ò ṣe mọ́ o, ilé là ń lọ, ilé ti yá gbogbo ọmọ Odùduwà. Ẹlòmíì àmọ́ bínú á ní mò ń ṣépè á ní kíní gbá kan àkókò bàbá àṣàsùn, tí ò bá tẹ́ ẹ lọ́rùn ni wàá kúrò lórí ètò, kò ní dandan kó wà lórí ètò tèmi, ṣùgbọ́n èpè tí mo ṣẹ́ ara abiyamọ ló ta mí, kì í sì í ṣèpè, ẹ̀gún nìyẹn, ẹ̀gún àbùjọ Olódùmarè là ń pè é. Gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ bá wa join, tẹ́ bá wa ṣàdúrà yẹn, àtilé àtọ̀nà yìí ò ní dàrú. Àwọn ọmọ àwọn ìyá gidi, àwọn tó bá jẹ́ ìyá gidi náà join nìyẹn. Ṣé rí àwọn èèyàn bíi 200 náà sá, torí mo ti fi òfin yẹn lélẹ̀ pé ìwọ tó bá ti mọ̀ wípé o ṣe bí sọ́mọ ẹnìkejì ẹ, tó bá ti mọ̀ wípé ọwọ́ ẹ mọ́ gẹ́gẹ́ bí abiyamọ, ìwọ ni kò dúró. 200 wọ́n yá dànù, torí mo sọ́nbẹ̀ mo ní ìwọ tó jẹ́ pé òun ta nǹkan tó dẹ̀ ń jí tó ń yí, ó ti bẹ̀rẹ̀ láti ilé wa gan, ó ti bẹ̀rẹ̀ láti ilé wa. Ẹlòmíì a máa ta ọjà, a máa kán kándù, a máa fi kándù bonú kíní ìrẹsì tó ń tà. Gbogbo wa wọ̀nyí la lọ́wọ́ ń bẹ̀, a gbọ́dọ̀ yí padà. 200 people wọ́n dẹ̀ yá dànù, torí pé wọ́n mọ̀ pé a ò lè sọ̀rọ̀ kó má a sọ̀rọ̀ ṣẹ́ kì í sọ̀rọ̀ dànù. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀, mi ò lè gbé nọ́mbà kankan mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o, ẹ̀yin tẹ́ jẹ náà ẹ kú àìbínú. Ẹ pàdé mi ní ọjọ́ Tuesday lágbára lọ́wọ́ Olódùmarè. Ẹni tó bá ní ẹ wá mi ò ní wá. Ọjọ́ tí ẹni tútù bá forí sàpáta, ọjọ́ náà ni ẹ wá ara rẹ̀ bàjẹ́. Ire o.